ẹ̀yin èèyàn ẹ wò ó lágbára àwọn èèyàn ṣe research lóríṣiríṣi nípa Ìbà Gani Adams àti olóyè Sunday Igboho. Àwọn èèyàn wá wò pé ǹjẹ́ Ìbà Gani Adams ǹjẹ́ ó tó ẹni tó lè dúró lẹ́gbẹ̀ẹ́ olóyè Sunday Igboho bí? Kí ni ara nǹkan tí wọ́n wò nínú fídíò yìí? Gbogbo ẹ̀ náà lẹ máa gbọ́ nítorí pé kí ni àwọn èèyàn ṣàlàyé gbogbo investment olóyè Sunday Igboho lóríṣiríṣi. Ǹjẹ́ tí ẹ mọ iye ilé epo tí olóyè Sunday Igboho ní lórílẹ̀‐èdè yìí? Ǹjẹ́ ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn oko lóríṣiríṣi bẹ́ẹ̀ ni tó jẹ́ pé àwọn èèyàn ń ṣiṣẹ́ níbẹ̀? Ǹjẹ́ ẹ mọ̀ wípé olóyè Sunday Igboho ó ń gbẹ́ boreholes káàkiri sí àwọn ìlú lóríṣiríṣi tó jẹ́ pé kì í ṣe borehole olówó kékeré tó jẹ́ pé àwọn China ni wọ́n ń ṣiṣẹ́ yìí, so kì í ṣe just anyhow borehole. Ǹjẹ́ ẹ mọ iye ilé iṣẹ́ tí olóyè Sunday Igboho tó ní lórílẹ̀‐èdè yìí? In fact ẹ wò ó, àti wípé níbi tán ṣe research dé wípé olóyè Sunday Igboho kò dúró de ìjọba tó fi ń sponsor ìrù ẹkùn lọ́wọ́ ara ẹ̀, pé Gani Adams pé ìyẹn sì ń dúró de ìjọba kó tó di pé ó fẹ́ máa tukọ̀ OPC lọ. Ẹ wò ó, ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jù, ẹ jẹ́ kí n fi fídíò ilẹ̀ ká gbọ́ lẹ́nu ẹni tí ọ̀rọ̀ kàn gangan. Ẹ má gbàgbé ẹ jọ̀ọ́ ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn, ọwọ́ yín tẹ́ fi ń bá tẹ subscribe, ẹ ò ní fi gbé ọmọ sí, ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́ o. Ọ̀rọ̀ nípa Sunday Igboho ni tí gbogbo èèyàn mọ̀ sí Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá àti Ìbà Gani Adams tí wọ́n jẹ́ olórí àwọn OPC. Kí la fẹ́ sọ nípa àwọn yìí, àwọn méjèèjì yìí? A fẹ́ gbé wọn yẹ̀wò láàrin ara wọn ni, a fẹ́ gbé wọn yẹ̀wò síra wọn. Ta ló ní kìmí jù láàrin àwọn méjèèjì ní tagbára tilẹ̀ Yorùbá àti ní ti dúkìá àti ní ti kéèyàn ṣe gbára lé? A máa gbọ́ wíníwíní ọ̀rọ̀ lórí àwọn méjèèjì lọ́jọ́ tòní. Ẹ jẹ́ kí n mẹ́nu lọ sọ́dọ̀ Ìbà Gani Adams. Bẹ̀rẹ̀ láti ọdún 1999 tí Ìbà Gani Adams tó ti jáde, tí mi ò bá ṣìwí, tàbí ṣáájú 99 nígbà tí Ìbà Gani Adams jáde gẹ́gẹ́ bí olórí àwọn OPC. Àti ìgbọ́ níbi kan rí kan sọ pé Ìbà Gani Adams pé ó ní dúkìá kan pàtàkì nílẹ̀ Yorùbá tí mùtúmùwà ti ń jẹ lábẹ́ ẹ̀, tàbí ó dá ilé iṣẹ́ ńlá kan sílẹ̀ tọ́pọ̀ èèyàn lọ́kùnrin lóbìnrin tí wọ́n ti ń jẹ lábẹ́ ẹ̀, ìyẹn ni pé tí wọ́n ń ṣiṣẹ́ lábẹ́ ẹ̀. Kàkà bẹ́ẹ̀, ọ̀dọ̀ ìjọba nìkan ló ti ń gba owó tó fi ń ṣètìlẹ́yìn fún ara ẹ̀ àti fún ẹgbẹ́ OPC. Àwùjọ àwọn OPC kọ̀ọ̀kan ládùúgbò kọ̀ọ̀kan sì wọ́n máa ń dá owó jọ tí wọ́n máa ń mú lọ sí orí ilé iṣẹ́ ẹgbẹ́ wọn gẹ́gẹ́ bí owó tí wọ́n máa ń dá lóṣooṣù sílé ẹgbẹ́. Àwọn owó yìí la gbọ́ ìròyìn pé Ìbà Gani Adams ló máa ń lò láti fi bójútó ara ẹ̀. Ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gorí ọjọ́, nígbà tó máa tó àsìkò ìṣàkóso Goodluck Jonathan, ìyẹn ni pírẹsidẹ́ǹtì ilẹ̀ Nàìjíríà èyí tó jẹ lẹ́yìn tí Yar'Adua tó kú, àwọn ìṣètò pé kó máa ṣọ́ pipeline owó tí wọ́n gbé fún pé kó san fún gbogbo àwọn tí wọ́n jọ ń ṣiṣẹ́ papọ̀ tí wọ́n jẹ́ OPC members, òun nìkan ló dá tẹ owó yìí rì àtàwọn abẹnugan bíi mélòó kan. Ṣùgbọ́n ẹgbẹẹgbẹ̀rún àwọn OPC members wọ́n wà ní gbogbo orílẹ̀-èdè Yorùbá pátá, omi tóró owó yìí kò kàn sí wọn létè rárá. Yorùbá sì bọ̀ wọ́n lẹ́ni tó máa dáṣọ fún ni ró, ààrẹ tara ẹ̀ ní tó wọ̀ sọ́rùn la máa ń kọ́kọ́ wò. Ṣé Ìbà Gani Adams tó jẹ́ pé kò dá ní ilé iṣẹ́ kan pàtó tówó ti ń wọlé fún
báwo lẹ ṣe wá fẹ́ sọ pé kírú ẹni bẹ́ẹ̀ kó má lu jìbìtì? Báwo lẹ ṣe fẹ́ sọ pé kírú ẹni bẹ́ẹ̀ kó má tẹ àwọn ọmọ abẹ́ ẹ̀ mọ́lẹ̀? Báwo lẹ ṣe sọ pé kírú ẹni bẹ́ẹ̀ kó má máa wá ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ láti gba owó lọ́wọ́ ìjọba nítorí pé kò níṣẹ́, kò lówó tó ń pa owó wá fún? Ṣé àwọn tó wà lábẹ́ ẹ̀ ṣé wọ́n lè gbádùn ẹ̀ ṣá? Ó dájú pé rárá ni, wọn ò lè gbádùn ẹ̀. Ṣé wá fẹ́ firú ẹni bẹ́ẹ̀ wé Sunday Igboho tó jẹ́ gbajúgbajà oníṣòwò? Ẹ lè fi wé. Ìdí nìyẹn tó fi jẹ́ pé púpọ̀ nínú àwọn tí wọ́n mọ Sunday Igboho, tí wọ́n súnmọ́ Ìbà Gani Adams, tí wọ́n lọ ròyìn Sunday Igboho fún, nǹkan tó ń ba Ìbà Gani Adams nínú jẹ́ nìyẹn tí kò fi fẹ́ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú Sunday Igboho. Sunday Igboho oníṣòwò tó dáńtọ́ ni, oníṣòwò tó dángájíá ni, oníṣòwò tó jẹ́ pé tẹrú tọmọ ló ń jẹ lábẹ́ ẹ̀. Sunday Igboho ó ní petrol station. Ṣé Ìbà Gani Adams ṣó ní? Sunday Igboho borehole contractor ni, kò ń ṣe ordinary borehole contractor táwọn Chinese tí wọ́n bá ṣiṣẹ́ ni. Ó ní big machine tó fi ń ṣe borehole, kò ń ṣe ordinary. Ìwọ tó bá ti lọ sí Lagos State rí, níbi tí Lagos State government tó ti gbẹ́ borehole, wàá rí mọ́tò tí wọ́n ń lò, drilling excavator wọn tí wọ́n ń lò láti fi kó yẹ̀pẹ̀ jáde nínú borehole. Sunday ọmọ Adéyẹmọ ní eléyìí. Yàtọ̀ sí yẹn, Sunday ọmọ Adéyẹmọ ó tún jẹ́ car dealer. Ṣé Ìbà Gani Adams ó jẹ́ car dealer? Yàtọ̀ sí èyí, Sunday ọmọ Adéyẹmọ ó ní oko tí wọ́n ti ń gbin oúnjẹ, tí tẹlẹ́rú tí wọ́n ti ń ró jẹjẹ ń bẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ rẹpẹtẹ yàtọ̀ sí àwọn ìrú ẹkùn tó ṣẹ̀ṣẹ̀ kó jọ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Ṣé wá fẹ́ fi wé Ìbà Gani Adams? Ẹ lè fi wọ́n wéra rárá. Kí ni ìdí tá a sọ pé ẹ lè fi wọ́n wéra? Ìdí wà ńbẹ̀ gan-an tó pọ̀ tá a sọ pé ẹ lè fi wọ́n wéra. Ìbà Gani Adams, ẹ̀yin náà mọ̀ ìpò ń sọ wípé ìjọba orílẹ̀-èdè ò fọwọ́ sí fóun pé kóun káwọn OPC jáde kí wọ́n máa jagun àwọn Fúlàní. Àmọ́ ìjọba orílẹ̀-èdè wọ́n fún Sunday Igboho láṣẹ láti pé kó wọnú igbó lọ, kó lọ wú àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ afẹ̀míṣòfò, kó lọ wú wọn jáde. Abájọ tá a lè pe Chief Sunday Igboho ní security agency tíjọba fọwọ́ sí. Gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ni Sunday Igboho ló fi ṣàgbà Ìbà Gani Adams. Ìdí ni pé Sunday Igboho ó rí owó ṣẹgbẹ́, ó rí owó kẹ́gbẹ́jọ. Ẹgbẹ́ wo ni mò ń sọ? Ó rí owó kó ẹgbẹ́ àwọn tó máa jẹ́ aláàbò tó dá sílẹ̀ láti bójútó wọn. Ó rí owó láti kó wọn jọ láì dúró de owó látọ̀dọ̀ ìjọba àpapọ̀. Ẹ wo oríṣìí iṣẹ́ bíi 6 tí mo kà jọ pé Sunday Igboho ó ní lọ́wọ́. Ẹ̀yin tẹ́ ẹ bá mọ Ìbà Gani Adams dáadáa, ẹ jọ̀ọ́ ẹ bá mi bi wọ́n léèrè pé ilé iṣẹ́ wo ni wọ́n dá sílẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti ń jẹ lábẹ́ wọn. Ẹ bi Ìbà Gani Adams léèrè pé ilé iṣẹ́ wo ni wọ́n dá sílẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ti ń jẹun lábẹ́ wọn. Ṣùgbọ́n àwọn Sunday Igboho ọ̀pọ̀ ilé iṣẹ́ ló dá sílẹ̀. Ẹ wò múra Sunday Igboho, ìmúra ẹni tó ṣetán láti ṣiṣẹ́ fún orílẹ̀-èdè ni, ìmúra ẹni tó ti ṣetán láti ṣiṣẹ́ fún àwọn ọmọ Yorùbá ni, ìmúra ẹni tó ti ṣetán láti ṣe gbogbo nǹkan tó bá lè ṣe láti fi tọ́jú àwọn ọmọ Yorùbá ni.
báwo lẹ́nìkan ṣe máa dágbádá funfun káàkiri tá a wá sọ pé kó ṣe bí akọni ṣó ṣeé ṣe ni? báwo lẹ́nìkan ṣe máa wá gbádá kiri tá a máa sọ pé kírú ẹni bẹ́ẹ̀ kó ṣerú iṣẹ́ tí Sunday Igboho ń ṣe? kò ṣeé ṣe. ẹ wá wo àwọn ọmọ ẹ̀yìn Ìbà Gani Adams, ẹ wò ó bí gbogbo wọn ṣe ń jáde síta tí wọ́n ń sọ ọ̀rọ̀ tó jẹ́ pé nǹkan tó bọ́ sí wọn lẹ́nu ni wọ́n ń sọ. gbogbo àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ yẹn ó fi hàn pé lóòótọ́ ìjà ìlara ni wọ́n ń jà, owú àti ìlara òun ni wọ́n ní lára. Ìbà Gani Adams ò fẹ́ gbà pé àwọn àkókò tòun ti kọjá lọ, àkókò ti Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òun ló wà yìí. láyé ìgbà tí Ìbà Gani Adams tó ń reign, ìjàmbá ni wọ́n ń fi ẹgbẹ́ tí wọ́n ṣe nígboro. ìjàmbá bíi kí wọ́n dalé onílérú, kí wọ́n lọ mú àwọn tí ò ṣẹ̀ kí wọ́n dẹ̀ pa wọ́n, kí wọ́n dáná sun wọ́n, kí wọ́n sọ pé ó lè ní wọn. ọ̀pọ̀ ìgbà ni wọ́n ṣe bẹ́ẹ̀ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá, ní pàtàkì Ogun State àti Lagos State. wọ́n á dẹ̀ déédéé lọ sí gáràjì, wọ́n á lọ kó àwọn ọmọ, àwọn géńdé Ọlọ́run, wọ́n á nà wọ́n lóògùn, wọ́n á dẹ̀ lọ dáná sun wọ́n, wọ́n á ló lè ní wọn. iṣẹ́ táwọn fi agbára tí wọ́n ṣe ń gbà yẹn nìyẹn. ṣùgbọ́n ẹ wo Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho, rárá, àwọn tó ń dojú ìjà kọ ilẹ̀ Yorùbá nìkan lòun face, kò dẹ̀ pa wọ́n, tó bá ti mú wọn á fà wọ́n léjọba lọ́wọ́ ni. ṣùgbọ́n àwọn OPC nígbà yẹn lọ́hùn, tán bá ti mú wọn ìṣe ni wọ́n ń pa wọn. ìdí nìyẹn tí ìjọba Ọbásanjọ́ fi gbẹ́sẹ̀ lé pé àwọn ò gbọ́dọ̀ gbọ́ fín nípa OPC mọ́. ìdí nìyẹn tí wọ́n fi rán Gani Adams tán fi rán lọ sẹ́wọ̀n lọ́dún yẹn lọ́hùn. ẹ̀wọ̀n tó lọ tó dé yẹn òun ló kí ọwọ́ ọmọ ẹ̀ báṣọ. ìdí nìyẹn tẹ́rù fi ń bá dò ní pé òun ò ní rán èèyàn jáde mọ́ pé kí wọ́n lọ jagun. àwọn ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láwọn àkókò yẹn òun ni à ń sọ jáde lẹ́nu yẹn. àmọ́ Yorùbá bọ̀ wọ́n lẹ́nu oníkùn láti ń gbọ́ pọ̀n. ẹ farabalẹ̀ kẹ́ ẹ gbàpò tí kẹ́ ẹ fi jókòó, kẹ́ ẹ wá gbọ́ wíníwíní ọ̀rọ̀ bí ẹni tó súnmọ́ Sunday Igboho bó ṣe ṣàlàyé irú ẹni tí Sunday Igboho jẹ́ gan-an ní ti tààràtà. tó bá jẹ́ pé gbà àkọ́kọ́ rèé tẹ́ ń wò mí, ẹ bá mi tẹ bọ́tìnì subscribe, ẹ bá mi tẹ notification bell, ẹ bá wa pín ètò yìí kó délé kó dóko. ẹ jẹ́ ká farabalẹ̀ wo fídíò yìí látẹnu ẹni tó súnmọ́ Sunday Igboho kó wá ṣàlàyé irú ẹni tí Sunday Igboho jẹ́ gan ní ti gidi. orúkọ tíyá àti bàbá sọ mí níjọ́ tí wọ́n bí wọ́n sọ mí ní Olúwaṣínà. ṣùgbọ́n gbogbo ẹni tí ó bá wá sáyé tó ṣe orúkọ tí wọ́n sọ ní ìkan náà ní orúkọ tó jẹ́ tí tó fi kó láyé kò jámọ́ kankan ni. nínú ìrìn àjò ayé láyé fi ń pè mí ní amòye àgbà, òun la wá wò pé láyé sọ di Mr. Wisdom. Mr. Wisdom. Yes, sir. Mr. Wisdom rèé o, àwọn náà kí yín káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáńlá ayé tẹ̀yẹ̀ tí ń wò wá lónìí. n tí wọ́n wá ṣe lónìí létò wa lórí ètò yìí ni pé wọ́n wá ṣe ìlanilọ́yẹ̀ lórí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ò yá àwọn èèyàn nípa olóyè Sunday Igboho. mo sọ lẹ́ẹ̀kan pé wọ́n wà lára àwọn kan tó jẹ́ loyalist olóyè Sunday Igboho, tọ́lọ́run sì ń jẹ́ kó bàjẹ́ fún wọn, kò ní bàjẹ́ fọlóyè, olóyè ò ní ṣubú o lágbára Ọlọ́run. ṣe rí ọjọ́ tí n bá rí olóyè, ọjọ́ yẹn ni màá pe ìyá mi. Ọlọ́run o, tí n bá pè wọ́n báyìí, tí n bá ní mo wà lẹ́gbẹ̀ẹ́ olóyè, last time mo fi ṣe mo wà ní mọ́tò máa ń kí wọn, mo wà lẹ́gbẹ̀ẹ́ olóyè o, wọ́n ní ìwọ bó mo ní ẹ bá wọrí lágbára Ọlọ́run á dì bẹ́ẹ̀ lọ́jọ́ kan. pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni kò sí wàhálà. wọ́n nífẹ̀ẹ́ olóyè Sunday Igboho gan, wàláì láì wọ́n nífẹ̀ẹ́ olóyè gan. ìfẹ́ náà tó wà lọ́kàn wọn tó ní tó bẹ́ẹ̀ yẹn Ọlọ́run jẹ́ kó kú lágbára Ọlọ́run. bí wọ́n ṣe nífẹ̀ẹ́ olóyè yẹn bẹ́ẹ̀ làwọn èèyàn náà tún nífẹ̀ẹ́ àwọn olóyè káàkiri ilẹ̀ Yorùbá àti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé táwọn ọmọ Yorùbá wà tí wọ́n ti ń sọ Yorùbá. tó olóyè Sunday Igboho ọmọ Aládìkún, bàbá kí ni ìtumọ̀ ọmọ Aládìkún tí bàbá ń jẹ́ yìí? kí ni ìtumọ̀ Aládìkún? ṣe rí ìdàlú nìṣe ìlú, gbogbo ohun tó di orúkọ lónìí ó níbi tó ti ń bọ̀. gbogbo ìdílé kọ̀ọ̀kan ló lórúkọ tó ń jẹ́. Aládìkún jẹ́ ẹ̀yà Yorùbá kan tó ṣe pé jagunjagun ni wọ́n ṣẹ̀ láti àwọn Ọbàtálá. àwọn ni wọ́n láṣọ funfun ní àwọn Yorùbá mọ́ ní Ọbàtálá, ọba táàsà, ọba takuntakun lóde ìrìnàjò. so they are very powerful people. so ẹ̀jẹ̀ ló tọ̀ràn
ni wọ́n fi máa ń kí wọn pé ẹ̀jẹ̀ yẹn ni bàbá yín fi mú kọ dájà gbárí ọmọ ọlọ́mọ ni bàbá yín fi mẹ́mu nílé yín mọ̀jà sọ́la nílé aládìkún máa ń gbọ́ bí mo ti ń wí. So ibi tí wọ́n ti ṣẹ̀ ni hereditary ẹ̀jẹ̀ ló tọ̀ràn ni olóyè Sunday Igboho fi dà bí wọ́n ṣe dà yẹn. Agboolé ni agboolé tó ó dàbí ká ní agboolé Oníkòyí wọ́n migrate káàkiri bẹ́ẹ̀ ni agboolé Aládìkún tá a bá máa kí àwọn Olúfúnadé Aládìkún ni wọ́n fi máa ń kí wọn lọ́mọ aládé ìṣẹ̀ṣẹ̀ fún ni wọ́n fi máa sọ pé ìran bàbá wọn kì í pakún wọn kì í jẹkún ìran bàbá wọn kì í fikún borí tí ìran bàbá wọn bá ṣèṣì pakún wọn máa fi tọrẹ ni ọmọ Aládìkún ni wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀. Agboolé ni ó dàbí agboolé Oníkòyí agboolé Aládìkún agboolé Ṣàngó bẹ́ẹ̀ ni so they are very powerful people. Ló fi dàbí pọ́rọ̀ kan wà táwọn èèyàn ń ṣìgbọ́ pé ládé Aláàfin Ọ̀ládé because they have their own what they call crown aládé ni wọ́n so ohun tó bí gbogbo ọ̀rọ̀ yẹn nìyẹn hereditary ni ẹ̀jẹ̀ ló máa ń tọ̀ràn ní gbogbo wọn fi sọ pé gbogbo ọmọ ológun kí lè erígbé túṣe gbogbo ọmọ lọ́lá kọ́ ló lé bàbá wọn so ẹ̀jẹ̀ yẹn hereditary máa ń ṣẹlẹ̀ tẹ́ ẹ bá wò nínú philosophy àwọn eléyìnbó gan tẹ́ ẹ bá bímọ tó bá yẹ pé nígbà tí bàbá yẹn ní diabetes hereditary kọ́mọ yẹn ní diabetes wà láti earlier stage high chance. So tẹ́lẹ̀ orí bá ti ń wúru fún gbogbo ewu tá à ń tètè ń yọ yìí gbogbo mọ́tò bá fogbó bí ọmọ mi so equivalent wà so ohun tí wọ́n fi bí olóyè Sunday Igboho ló sọ wọ́n di ohun tí wọ́n dà yẹn it is Almighty God that select the choosing one ó wà nù Bíbélì gbogbo òjíṣẹ́ tá a rán wá sáyé àjà wọn láyé ọ̀tọ̀ ní àwọn kọ́ ni wọ́n sọ báwọn ṣe fẹ́fẹ́ mo kírun ò sọ dẹni Ọlọ́run mo lọ ṣọ́ọ̀ṣì ò sọ dáńgẹ́lì mo ti torí mo dáfá ò sọ dá lágbára Ifá mélòó lórí Sunday Igboho ń dà kò ní Ṣàngó lẹ́kọ̀ọ́ lóògùn ńlẹ̀ Ọlọ́run ló dá bẹ́ẹ̀ Ọlọ́run ló kàn yẹn so Ọlọ́run. wọn ò ní Ṣàngó wọn ló. ẹ lè níjọ ẹ bá wá màá ní kẹ ya fídíò gbogbo lè ẹ bá kó tẹ̀yàn bá dé ilé ẹlòmíì ibi tó ti ń bọ Bàtálá tó ti ń bọ ya tó ti ń bọ Ṣàngó olóyè Sunday Igboho ni ṣùgbọ́n ohun tó nígbàgbọ́ sí ni pé Ọlọ́run àfọlọ́run so ẹ̀jẹ̀ bí ni ká gbà bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ bí ni hereditary ni hereditary. tó mo wá fẹ́ béèrè ìbéèrè kan tó lè fẹ́ ṣe kinní díẹ̀ ẹ dákun ẹ lè bínú ṣe rí olóyè Sunday Igboho ilé iṣẹ́ ńlá kan ni tó dá dúró mi ò wíyé yín ilé iṣẹ́ ńlá tó dá dúró tí wọ́n employ ọ̀pọ̀lọpọ̀ èèyàn sínú ẹ̀ tí ń ṣiṣẹ́ ni aspect ibo ni ẹ̀yin wá jagunjagun lẹ́yìn náà ni àbí. ṣe rí ọ̀nà tèmi pọ̀ mo dúró lọ́nà tí mo fi wò pé bó mo ṣe lè protect image wa àbúrò wọn lèmi jẹ́ so mo dẹ̀ ti wà pẹ̀lú olóyè tí mo ti ń gbé lọ́dọ̀ wọn látìgbà tí mo ti parí secondary school ni àjọ gbé nílùú Òṣogbo even kéwú tí mo ké tẹ́lómi máa ń sọ pé religion mo fi gbogbo ohun tí mo fẹ́ jẹ́ láyé búra àwọn ni wọ́n ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá wa kan á pè wọ́n ní Sheikh Abdulhamid Muhammad omi ló ń lò àwọn ló ní kí n mọ lọ sọ́dọ̀ bàbá yẹn pé ìwọ fẹ́ mọ kéwú lọ sọ́dọ̀ bàbá yẹn àwọn tó bá mọ̀ ó ti mọ̀ Òṣogbo ń ṣe ibì kan tó háì bàbá yẹn ń gbé power line wọ́n máa ń pè wọ́n ní ṣéwù mi ló ń lo omi lọ́mọ fi ń tọ́jú èèyàn àwọn náà ní kí n máa lọ sọ́dọ̀ bàbá yẹn and that man is a professor so àwọn náà jẹ́ kí n wà versatile in speaking my English so àwọn náà ní máa lọ sọ́dọ̀ bàbá ìyàwó wọn gan tó jẹ́ mọ́mí Ayọ̀ gan she is a practicing Muslim every year ló ń lọ wúmúra kì í ṣe nǹkan tí so olóyè ò discriminate pé mọ́ṣẹ̀sì rárá kan rárá but a lot of people misunderstood him gẹ́gẹ́ bíi pé alágbára àwọn ṣoògùn kò dira wọn lọ́wọ́. àwọn olóyè tí ẹ fẹ́ràn Islam pọ̀ despite wọ́n jẹ́ Christian wọn ò wá fi tàwọn wá yọ tàwọn oníṣẹ̀ṣe sẹ́yìn. ní every Thursday ni wọ́n máa ń sa Quran nínú olóyè Sunday Igboho tí wọ́n máa ń sa Quran kódà wọn ò ti wà ń bẹ̀ báyìí àwọn èèyàn kú wà ń bí bàtà jọ wá studio tó máa ń sa Quran ń bẹ̀ so àwọn kan máa ń sàn tọ́jà kan máa ń sàn Friday so kí là ń olóyè nígbàgbọ́ pé òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ yìí òun kò lẹ́nu wọn pé Ọlọ́run ló lẹ̀mí mi so he's a very free man. ó tiẹ̀ nígbà kan tí wọ́n lọ síbi wá sí Alhaji Muyideen Bello wọ́n fẹ́ràn bàbá yẹn pọ̀. ṣe mọ̀ wípé ohun tí ó jẹ́ kí wọ́n fẹ́ràn bàbá Muyideen ni wípé wọ́n ti rí pé ọ̀pọ̀lọpọ̀ ń sòdodo mọ́ wọ́n wá rí pé ṣé Muyideen bó ti lè wù kí nǹkan dígàgà tó bá wà wájú olóṣèlú wọ́n sọ̀rọ̀ àwọn náà wá wò pé irú àwọn bàbá tèmi náà fẹ́ dàbí rè so èmi náà ò fẹ́ bẹ̀rù ẹnìkan kan tó bá débi òótọ́ ọ̀rọ̀ ká sọ náà lómi fi mọ́ sọ pé olóyè máa ń sọ̀rọ̀ so olóyè ò bìlífù pé ká mọ hang around the bush olóyè dẹ̀ jẹ́ yẹn kan tó ṣe pé
tẹ bá sọ̀rọ̀ olóyè fún yẹn kan láì dá nísìn tó bá dijọ́ kejì á ní ṣé kí n pè tí ẹ bá dẹ̀ pera yín bóyá ẹjọ́ pàdé lọ́dọ̀ wọn ẹ lè ní ní mọ́ pàrọ̀ fọ kí ni ń bọ ọjà ọkàn rẹ̀ ni o ẹ kí ló ló ṣe ń jò ni ẹ wà ṣọ́ọ̀kì pé ẹ parí ẹ̀ náà ní wọn làjọ ń jẹun yìí I believe pé kí gbogbo wa ká mọ̀ fura síra wa let's be free ká yanjú ẹ̀kú tán so tẹ bá lẹ́yìn báyà ká ó dà mọ́ bínú mo ti gbọ́ agbọ́tilẹ̀ àni mo ti gbá tí ẹsẹ̀kẹsẹ̀ yóò pé ẹ kúnlé pè mí ní ìsìn náà ó ní òun bóun jà kò yẹ kó rí bẹ́ẹ̀ yóò ṣọ́ọ̀kì bá kúnlé tó kù lọ́dọ̀ yìí ní parọ́ fún ọ á dẹ̀ pé kúnlé mo ti pé lágbájá o kí lẹ́yìn jà sí náà kí lẹ́yìn jà sí kí lẹ́yìn jà sí so mo máa ń pè wọ́n lóní fún nǹkan bí ejò ṣífù tí o bá ń ṣẹnu gba Yorùbá ní ṣẹ́yìn làwa yìí ń fi protocol sí tí àlejò bá ń wá wọn tẹ́ ẹ bá dẹ́ni yẹn dúró ní kí ló dé tẹ̀ ń gbé mi pamọ́ níjọ́ tí mo bá kú ìta ni máa sọ mí sí náà wọ́n gbé mi pamọ́ so olóyè ò believe pé wọ́n kò sí níjọ́ tí màá kú Ọlọ́run nìkan ló mọ̀ so there is a very free person tẹ́ ẹ bá wá wọn kí ẹ bá yẹ pé táwa bá tún fi tẹ́ ẹ bá fi lo 20 minutes lọ́dọ̀ lóye bóyá àwọn àlejò ń bá àlejò lẹ́yìn 20 minutes yẹn wọ́n fẹ́ sùn wọn ní oorun sùn á ní ẹ̀jẹ̀ ń rí ọkàn mi lè papọ̀ so he's a very free man gbogbo afẹ́ grant interview tẹ́nìkan bá pàdé wọn lẹ́gbẹ̀ẹ́ títí tó bá sun wọn mú pé ẹjọ́ tó rọ́ọ̀mù fẹ́ kẹ́ grant interview ẹ grant ẹ o àwa yìí là sọ pé kò sí interview o nítorí a mọ̀ wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ bá bí wọ́n ṣífò ní sọ pé pé ẹja kó ń bẹ̀ ní kó ń bẹ̀ o ẹ̀wọ̀n sọ so ló fi dàbí pé nígbà tí ọ̀rọ̀ wọ́n wá bọ̀ ń bá dilé tẹ́lómi máa ń pè ṣẹ́gbọ́n rẹ̀ ò ti ní stroke báyìí ṣé kò mọ ronú mo ní sùlákò ronú stroke kíni so ṣífò ó bìlì gbogbo ohun tó bá wá tọ́lọ́run ni ẹnu wọn mo ti gbọ́ pé mẹ́ta ni wàhálà wọ́n ní wàhálà ń bọ̀ wàhálà ti dé wàhálà ti parí nísà wàhálà ń bọ̀ o Buhari bọ̀ wá mú ẹ ó dà à ń retí níjọ́ tí Buhari dé wàhálà ti dé níjọ́ tó tú mílẹ̀ náà wàhálà ti tán mẹ́ta náà ni wàhálà mẹ́tẹ̀ẹ̀ta bá tán sí mẹ́tẹ̀ẹ̀ta so gbogbo nǹkan you are expecting it has arrived it has gone to pass. ọjọ́ tí mo rí pé mẹ́nu bá ń sìn ọjọ́ tí wọ́n wá sí ọ̀dọ̀ olóyè Sunday Igboho ṣe ẹ wà nígbà náà. ṣe rí ohun tí mi ò fi síbẹ̀ lọ́jọ́ yẹn ó kù bí ọjọ́ kẹta èmi ra mọ́zù 208 lọ́dún náà lọ́hùn green colour wọ́n wá gbé kí wọn so bẹ́ẹ̀ mi ṣe wá gbé kí wọn àwọn ọ̀rẹ́ mi wá ń pè mí pé ọ̀gbẹ́ni wá wẹ mọ́tò fún wa o so kò bá ká mi mọ́ bẹ̀ á yọ mọ́tò yẹn pé lè bá lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín. àwọn ṣàdúrà sí tán àwọn fẹ́ lọ ṣe omble gẹ́gẹ́ bíi pé ọ̀dọ́ pé ọ̀gbẹ́ni ẹ̀já tó kún bọ̀ so bẹ́ẹ̀ mi ṣe ṣeré lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni so èmi ti sùn kí n tó máa jí báyìí mo kàn rí afẹ́ tó 300 miss call mo kàn wọ́n pé why are these people calling me all around kí ló ṣẹlẹ̀ mo kàn máa dé online báyìí mo rí pé online ti gbóná so God so good ìjọ yẹn àwa lè gbà tí màá délé báyìí gbogbo nǹkan ti bàjẹ́. how long tó ṣẹlẹ̀ lẹ́wà sílé. mo ti délé yẹn as far back as to 6 torí mo gbéra ìgbà yẹn Èkó ni mo gbéra kúrò lẹ́kọ̀ọ́ bóyá before something. láàárọ̀ ní ìdájí kó tó di to 6 mo ti dé Ìbàdàn èrò ti pọ̀ mo ti rẹ́jẹ̀ mo ti rí gbogbo mọ́tò gbà tí màá dé master bedroom wọn tẹlifíṣàn kan wà ń bẹ̀ wọ́n ti fìbọn fọ́ gbólẹ̀kùn gbogbo asbestos báyìí ó ti jálulẹ̀ mo wá rí àwọn kòkò àṣejẹ kan mo wá gbà èyí já sí jẹ àbí báwo wà lélẹ̀ so not knowing pé àwọn pípọ̀ yẹn ni wọ́n fọ́ àwọn kìíní yẹn mọ́lẹ̀ so aṣáà gbogbo àwọn mọ́tò yẹn apá tó wọ́n pa gbogbo àwọn mọ́tò yẹn jẹ́ aṣáà park so àwọn television stations àwọn tààbọn aṣáà kó wọn so nǹkan táàkàn mọ́ fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni pé ikú tí ò bá pa ni tó bá ṣì ní fìlà kí ẹ mọ̀ dúpẹ́. so gbọ́dọ̀ yín pé àdògán wọ́n ní àdògán wà ń bẹ̀ lọ́jọ́ náà lọ́hùn pé àdògán tó wà lára àwọn loyalist olóyè wọ́n ládògán ló dúró síwájú pé n tí ó pọ̀ ọ̀gá mi n tí ó fọwọ́ kàn ọ̀gá mi yóò yà pa mi ni. ṣe rí kọ́lọ́run bá wa fi ọ̀run kẹ́ nítorí ẹni tí ó bá dúró tọ̀ ọ̀gá kan kò sẹ́ni tó ń jẹ́ ọ̀gá lẹ́yìn àwọn tó wà lẹ́yìn ẹ̀. bẹ́ẹ̀ni kò sẹ́ni tó múṣẹ́ Jésù lẹ́jọ́ àwọn tó wà lẹ́yìn ẹ̀ náà tẹ̀lé lọ. so kò sí gbogbo yìí táwa ń ṣe yìí náà ní sẹ́ ayé ń wù wá tá a bá gbàgbọ́dì people are not daft. Definitely. People see who you are before they listen to whatever you have to say. àwọn èèyàn wù ẹ́ they are observing you they are looking at you. so Adogan play a very good role. nítorí bí Adogan ṣe gbúrò bọn ẹ mọ̀ what could happen who is there shooting at my bulls. so ìtara ẹ pé kí ló ṣẹlẹ̀ so tí Adogan máa jáde báyìí they just spray him. so à ń pe brother wa kan ní brother Fatai àwọn náà wọ́n ń ṣàdúrà lóru ni
àwọn náà kàn bọ́ta pé kí ló ṣẹlẹ̀ ibì kan wà tá a ti mọ́ ń gbàlejò à ń pè ní hall àwọn wá fa tẹ̀sùn báyìí pé káwọn bọ́ta so àwọn ń ṣílẹ̀kùn báyìí anybody tó bá ti ṣílẹ̀kùn ṣíyàbá ni torí ohun tí wọ́n plan wá ni pé everybody must be dead because ìbọn tí wọ́n yìn ń gbà yẹn tí èèyàn bá fẹ́ lọ jagun Boko Haram èèyàn gbúdọ̀ yin ju bẹ́ẹ̀ lọ tí ó fi ṣẹ́gun torí ibi tẹ́ ń bọ̀ tẹ́ ń gbé amọ́ tàǹkì wa. kí ló dé lórí kíni. láì lọ bá Boko Haram. so aṣáàdúpẹ́ ọpẹ́ ní ká máa dá. so. ó dà pé ẹnìyẹn ni wọ́n pè láàfáà tó wà nílé wọn. bẹ́ẹ̀ ni tí wọ́n lè ń bá wọn ṣaagùn bá wọn ṣe. rárá wọn ṣaagùn ọmọ bíbí Ìgbòho ni wọn ẹ̀gbọ́n ni wọ́n jẹ́ sí olóyè so àwọn wá kí wọn ni so àwọn wá jẹ́ ẹni tó máa ń tìláwà nítorí pé tìláwà nípa ẹni tó máa ń tọ kéwú tó máa ka Quran àwọn wá ń kà á pé tabarakẹ́lẹ́ síbi àdìmọ́lẹ́ gbọ́dọ̀ àpèjẹ kọ́rí àlẹ́ ẹ mọ̀ bí kíni ẹ̀ ṣe ṣẹlẹ̀ bíi 2 o'clock lóru àkàwọ̀ pé kí ló ṣẹlẹ̀ àwọn kan bọ́ta pé kí ló ṣẹlẹ̀ so báwọn ṣe àfáà kí ni ẹni tí ò mọ̀ so n tó ṣẹlẹ̀ ni so ohun tó ṣẹlẹ̀ ni pé bádùn gan ṣe gbọ́ ìbọn táwọn ṣílẹ̀kùn ẹni tó bá ti ṣílẹ̀kùn pé kí ló ṣẹlẹ̀ so shoot as first sight ni kò sí pé oham àbó oham even chief gan tó ṣílẹ̀kùn láti òkè rúùmù wọn pé àwọn wo nìyẹn apá yẹn ìbọn yẹn sì wà lẹ́nu lẹ̀kùn yẹn dọ̀la so aṣáàdúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò jẹ́ kí wọ́n bá lọ àwọn tó dẹ̀ kú náà àwọn mùsùlùmí ò ní bisimilayi kúrò aláwọ̀ kúrò aláwọ̀ kọ́lọ̀ fọ̀rọ̀ kẹwọn. yes sir. iwájú tí wọ́n kọjú sí kọ́lọ̀ mọ́jú bàjẹ́ ìtàn ìfilẹ̀ ò ní bàjẹ́ agbára Ọlọ́run. ẹ dákun bó ni olóyè Sunday Igboho ṣe wá jájàbọ̀ àwọn kan ní wọ́n wà rìn àwọn DSS ní wọ́n pòórá. ṣẹ́rí wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ rí mo gbà tí mo sọ lẹ́ẹ̀kan mo ní ẹ wá tàn mọ́lẹ̀ sáwọn kankan tí ò yáwọn èèyàn ni. ṣẹ́rí olóyè mo máa ń sọ fáwọn náà wípé ẹni orí ṣàdá tí ayé ń pè lóòṣà ẹlòmíì máa ń bìlì pé òòṣà aspect yẹn gan máa ń jẹ́ káwọn àfáà míì tó ṣe pé ílímù wọn ò tó nǹkan àbí làákà ìbàyà náà wọn ò múlẹ̀ tó ohun tó ń pè lóòṣà ni ẹni orí ṣàdá a special being a lè pè ànábì náà ní orí ṣàdá nítorí ànábì ká tó dé níjọ́ tá a ti dáyé la ti dá mọ́lẹ̀ rẹ̀ la fi pè ní atamanàbì yìí wá ìmáàmì mọ̀rọ̀sẹ̀lì òun kọ́ ló pera ẹ̀ bẹ́ẹ̀ a special being ni níjọ́ tá a dá dàm àwa la fi làákà ìsí lẹ́mìí wípé káwọn èèyàn ṣe wájú wá tẹ̀lé bí fún so ẹni tó bá wá bá rẹ̀ bẹ́ẹ̀ Ọlọ́run ló dá bẹ́ẹ̀ báwa náà ṣe rí níwọ̀nba tí Ọlọ́run ló dá wa bẹ́ẹ̀. Ọlọ́run ṣàwọn dání. Ọlọ́run ṣàdání ló bí Ìgbòho òòṣà ẹni orí ṣàdá táyé ń pè lóòṣà ẹni orí ṣàdá ẹni tá we created him specially what has destiny has in store for you kí ni kádàrá pè bùbù fún ẹ. so orí ṣàdá ni tá a bá worú Jagaban Tinubu orí ṣàdá ni tá a bá wo bàbá Ọbásanjọ́ orí ṣàdá ni nítorí ẹni tó ti lọ sẹ́wọ̀n tí wọ́n pa tó padà di president orí ṣàdá ni ta lẹni Ọlọ́run. Ọlọ́run nìkan ló mìyẹn. Ọlọ́run nìkan ló mìyẹn ṣùgbọ́n a máa ń wò pé tó bá gbé Kùránì àbí tó bá gbé Bible dání lẹni Ọlọ́run no this is a misunderstood word gbogbo wo mọbi tá a parí iṣẹ́ wa sí. ìtalárí àrínú. ẹ ti gẹ̀ẹ́tẹ̀ mọbi tá a parí ẹ̀ sí. Ọlọ́run nìkan ló mìyẹn rẹ̀ ṣùgbọ́n ibi tá a mọ fàfitì ẹni Ọlọ́run sí ni wípé téèyàn mẹ́wàá bá ń ta táyà bì kan tá a wá rí èèyàn kan tọ́lọ́run gbà fún àmì Ọlọ́run kan wà lára rẹ̀ ẹni Ọlọ́run fẹ́ Ọlọ́run fẹ́ ti gbogbo wa o so Ọlọ́run fẹ́ nǹkan kan ló wà lára ẹ̀ tọ́lọ́run fi fẹ́ tiẹ̀ ó lè jẹ́ lára òbí ẹ̀ ó lè jẹ́ òun gangan Ọlọ́run ti dùn kankan mọ́ lára ni ṣé gbogbo àfáà tí wọ́n fún ní zinu azami ti ń fà àṣírí lọ́lọ́run gbàdúrà ẹ̀ ìdúnjẹ lòmíì ṣùgbọ́n Ọlọ́run fẹ́yàn kan lọ́lọ́run fi kẹ́ láàrin ẹ̀yin tẹ́jọ jẹ́ pìrìsẹ́ńtà Ọlọ́run fẹ́ yín gámọ̀ páwọn kan wà tí wọ́n bá sọ̀rọ̀ yín gbọ́ pé lágbájá ò gbọ́dọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n Ọlọ́run fa àlùbáríkà sí Ọlọ́run fẹ́ nǹkan kan lára yín ó lè jẹ́ tòbí ó lè jẹ́ tèmi fúnra yín so Ọlọ́run ń ṣe mistake so níbi tẹ́ ẹ ti lọ náà ni wípé bóòlù olóyè ṣe jáde àṣírí tó wà ń bẹ̀ ni pé Ọlọ́run fẹ́ kò tí ì fẹ́ jú tá a bá ní ó lo kìnnì kan ni ó dolóńgbò ni ó lo ṣújú ni ta ló jẹ́ kó jẹ́ Ọlọ́run ni ta ni ò ní jẹ́ ó jẹ́ mọ́ Ọlọ́run ni Ọlọ́run yẹn ló jẹ́ ó jẹ́ ńjọ́ náà ó lè sá lóògùn pé mo fẹ́ pòórá kọ́lọ́run ni ọmọ rí pòórá ibẹ̀ láwàá fi tì sí pé Ọlọ́run ni. èmi ní ilimu ní ìbátínù ni pé. ṣe rí gbogbo àṣírí kọ̀kọ̀ bó bá wà náà tọ́lọ́run ò bá fọwọ́ sí kò ní jẹ́ Ọlọ́run náà ló ń jí òun gbogbo oṣù tá a ti bọnú ibì kan ní ó wù yóò jẹrà mọ́lẹ̀ kò ní wù ó sì tì mí ìbọn lè wù. lákàyè ò ní jẹ́ bàbá yìí. so Ọlọ́run tó ń bẹ lára olóyè níjọ́ náà ló jẹ́ ó wá lè jẹ́ àṣírí kọ̀ọ̀kan kan ṣùgbọ́n náà ló fi làákàyè sí pé lu eléyìí ó jo escape torí ó lè jẹ́jọ́ ìnáwó pé àtàmọ́tà sí ìbọn mi ni kí n lù Ọlọ́run sì rò pé òye ilé pọ̀ Ọlọ́run ló fi ilé ni omú pọ̀ ilé ni omú pọ̀ kásẹ̀ báyìí ṣe báyìí ṣe báyìí
lọ́nà bá là. àwọn kan sọ pé fẹ́ǹsì wọn fún fẹ́ǹsì ní. ẹ ṣe rí ẹlòmíì ò ṣe orí burúkú bí ọ̀rọ̀ lọ́rọ̀. ẹ gbà mí láàyè wọ́n ní yaakumu wàlà asada ẹ lọ ṣọ́ra fún kèéta wà ìnàlà asada nítorí pé kèéta yaakumu la asada ó máa ń jẹṣẹ́ eré ènìyàn kámẹ́ta kúlù nọ́ọ̀rù la àtọ̀bà gẹ́gẹ́ bí iná ṣe ń jẹ́gi ìṣẹ́pẹ́ ẹlòmíì bí ọ̀rọ̀ Igboho ó sì ń ba ayé ara rẹ̀ jẹ́ níbi ọ̀rọ̀ lọ́ra ayé sì ń bá a jẹ́ olóyè òfin fẹ́ǹsì níjọ́ tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ tèmi délé gbà tó máa tó bíi 8 o'clock nọ́mbà kankan pè mí ni ẹ̀gbọ́n ti pe àbúrò mo kàn sí hello tàbí ẹ̀gbọ́n ẹ̀ ló ń sọ̀rọ̀ wọ́n ṣe so wọ́n ṣe ń bi mí ní àwọn kan tó fẹ́ bi mí wo bí báyìí súnmọ́ bí báyìí lọ́wọ́ nǹkan báyìí so bá ń bẹ̀ gbélé kó ń bẹ̀ àwọn èèyàn tí o bá ti mú àwọn èèyàn mọ́ pọ̀ pè mí jọ yẹn. ẹ̀yin ni wọ́n bẹ́ẹ̀ iná kọ́kọ́ pè pé. ó lè má jẹ́ mi ṣùgbọ́n nígbà tí bóyá àwọn èèyàn kan ti sọ fún ọ pé mo ti wà nílé àbáwọn náà wò pé màá ti délé wọ́n wá pè mí so wò nǹkan báyìí so ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣẹlẹ̀ ọ̀pọ̀ wọn jẹ́ oríṣiríṣi nǹkan kó àwà láyé people only remain loyal in as much there is one benefit coming out from you. Yes. The loyalty ends when the benefit stops. ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n pè lọ́mọ pé èmi ọmọ àfẹnubí mi ọ̀pọ̀lọpọ̀ padà jẹ́ pé kọ́ mọ̀ pé ìwọ kọ́ ló bí mi. so ó jẹ́ ká tún wá mọ ọ̀tún yàtọ̀ sósì ó jẹ́ ká mọ ẹfun yàtọ̀ sí osùn. àtùpà tàn mọ́lẹ̀ sí gbogbo ẹ̀. so nípa bí olóyè ṣe escape yẹn àánú ọlọ́run ni wọ́n rí gbà nítorí tí wọ́n bá sà ó lè má jẹ́ ṣùgbọ́n wọ́n sàn kankan ni lọ́lọ́run wá fi àmì sí pé mo kí ọ. lórí ètò yìí ẹ̀yin tẹ́ ẹ ti ń wò wá tipẹ́ tẹ́ ẹ ti mọ̀ mí tipẹ́ ó yẹ kẹ́ mọ̀ pé ọlọ́run nìkan ni ìparọ́ ṣùgbọ́n kẹ́ tó bá irọ́ lẹ́nu tèmi ilé ó tà sí ọ̀nà ó jìn èmi ìparọ́ o èèyàn kan sọ fún mi ó wá sọ́dọ̀ mi ó sọ fún mi ó ní gbalẹ̀gbalẹ̀ ni olóyè Sunday Igboho pé agbára wo ló ní mo ní ṣe rí níbi gbalẹ̀gbalẹ̀ yẹn olóyè fúnra rẹ̀ kì í talẹ̀ sunkún wá ni wọ́n fi ń pè ní gbalẹ̀gbalẹ̀. káwọn èèyàn sunkún wá sọ́dọ̀ wọn. bá a ṣe ń bọ̀ bí àwọn èèyàn ti jókòó kalẹ̀. wọ́n ti gbalẹ̀ àwọn. wọ́n ti gbalẹ̀ àwọn tó bá ti wá gbà á. olóyè wa ní òmò tó ṣe jẹ́ ń wòwe tó bá ti wòwe a ní lọ́kọ this land belong to Sunday Igboho. tẹ́ni yẹn bá ti wá rí this land belong to Sunday Igboho iṣu àti ìgbé ó bá dàpọ̀. iṣu àti ìgbé ó bá dàpọ̀ pé Igboho ti gbalẹ̀. so àkó tó di pé Yorùbá nation dé ọ̀nà tó ní olóyè Sunday Igboho fi ń jà nìyẹn fáwọn ọmọ aláìní èyí tó bá fẹ́ fún olóyè ẹlòmíì lè ní inú ilẹ̀ 20 acre yóò ẹ fún wa ní mo fún yín 5 acre ńgbà tẹ́ bá wa gbà ó ìmí gan àwọn bọ́ìsì wọn tó bá ní lágbájá yìí ní kẹtẹ̀lé lọ sórí ilẹ̀ yẹn àwọn bọ́ìsì ni ó tà á lẹ́fí mọ́ra àwọn bọ́ìsì olóyè ò ní sọ pé ẹ lọ sórí ilẹ̀ lẹ́fí mọ́ra àwọn bọ́ìsì olóyè níbi ilẹ̀. so ìmí sífìlẹ̀ ní ẹ fún wa lówó ni n tẹ́ bá fẹ́ bùn wa ẹlòmíì wa tí wọ́n bá dẹ̀ fún wọn ní nǹkan kan ó ń ṣe tiẹ̀ lọ ni. so nǹkan tí ò rújú ni. ìyẹn ni pé ìjàfẹ́tọ̀ mọ́ ni. ìjàfẹ́tọ̀ ni tó wọ́n yàn mí jẹ wọ́n ṣe kiri kan ok kéèsì kan ṣẹlẹ̀ lọ́nà mọ́níyà bóyá ẹ gbọ́ sí láìpẹ́ yìí so tó yẹ pé àwọn ènìyàn wọn ti kọ́lé wọn wọlé wọn wọ́n yíwọ́ àjọ lọ ni èmi làwọn bàbá yẹn bá mo rí wọn tó ń sunkún àtọmọdé àtàgbà pàwọn kan fẹ́ gbalẹ̀ wọn ok adẹ lọ́bẹ̀ irú ẹ̀ àwọn tó láwọn gba judgement yẹn nísìnyí wọ́n bá máa broadcast ẹ̀ nísìnyí wọ́n ní olóyè gbalẹ̀ àwọn dẹ̀ rówó láti fi publicize àwọn èèyàn máa believe àwọn ọmọ aláìní yẹn ò ní nǹkan kan olóyè ni làwọn yẹn rí gẹ́gẹ́ bí survivor wọn so olóyè ni ó front Ìgbòho náà máa pariwo ohun tó máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà nìyẹn. ṣé ibi tí wọ́n ti ń talẹ̀ ẹyọ kan 1 million tó ti ń talẹ̀ plot kan ní kíní ìyẹn lolóyè ọmọ jà sí ní ọmọ fẹ̀mí ara ẹ̀ wéwu. tẹ́ ẹ bá dénú ọgbà ẹ̀ka jẹ́kù kalẹ̀ we have 8 e-logs each e-log is sold at the rate of 80 million 70 million ìmí ẹ wá ṣírò 80 times 8. a dẹ̀ ní bus I think we have 3 buses there 2 white and 1 black bus ta fi ń kó àwọn èèyàn so èlò lọ́ta bọ́ọ̀sì kèye ṣe bóyá accident àbí bọ́ọ̀sì kan téèyàn kan ti ń lò because chief gan Adeson Motors àwọn ni wọ́n ní ohun tó bí Adeson ni Adéyẹmọ Sunday òun la wá ṣọ́ọ̀tì sí Adeson Motors Adeson Petroleum Adeson tí mo tẹ́ bá ti Adeson lóye lóní so you think it's a daft
ẹ dúró ná ìwọ lọ́run ṣẹ́rí wàá làwọn èèyàn nìkan lọ yẹ àtẹ̀mí kan fúnra mi. Adésàn Adéyẹmọ Sunday lásọ di Adésàn. ẹ dákun but a lot of people have a bit of knowledge and a little bit of experience in them. They feel autonomous themselves. Oh, mọ̀ wọ́n ṣe bí ẹni tó mọ̀. Ní Ọ̀yọ́ state lónìí chief ni olórí àwọn tí àwọn ní chairman àwọn tó ń gbẹ́ bọ́ọ̀hù. You can ask. Mọ́tò bọ́ọ̀hù tí chief ní I think 7 ni but ìgbà tí crisis yẹn àmọ́ bí méjì ṣe lọ ó kù 5 àrí 5 àwọn machine ọmọ fi gbẹ́ bọ́ọ̀hù wọ́n láwọn China tó àwọn Chinese wọn I think I have the picture here àwọn China wọn. ẹlẹ́kùn ẹ̀sẹ̀ ẹ̀ sí mi. So gbogbo àwọn kìnìún fídíò ẹ̀ rí. So gbogbo àwọn kìnìún yẹn wà ó wà glaring. So tẹ́lómi bá kàn ń sọ̀rọ̀ bá kàn pé tẹ́ ẹ bá mọ́tò ẹ̀yọ̀ kan nu ilé chief gan tán ní tí wọ́n ń lò personally mọ́tò ẹ̀yọ̀ kan okay yìí lọ́ọ̀sì là ń sọ yìí because he is a dealer. Láyé ìgbà tó dúdú ẹ mọ̀ pé wọ́n ṣe àwọn tó ń ṣe fàyàwọ́ tí wọ́n wa mọ́tò ni wọ́n mọ̀ ń pa mọ́tò kí ló ń sùkúlẹ̀ fi wú lójú ń bẹ̀. ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ ti sọ pé ọ̀pọ̀lọpọ̀ tí ò yé wa ni wọ́n là yí wa lónìí lágbára Ọlọ́run ní tí mo fẹ́ bẹ̀rẹ̀ sí ni pé kó tó pé adébẹ̀ yẹn ẹni yìí tí mò ń bá lọ lẹ́ẹ̀kan ẹni ní olóyè ò ní nǹkan kan òun kẹ àwọn àìmọye ilẹ̀ tó gbà tó yẹ pé àwọn gbà padà lọ́wọ́ ẹ̀ tó yẹ pé so ìyẹn ni pé Ọlọ́run owó tó mú sọ. ọ̀nà tí wọ́n fi gbà padà kí wọ́n publicize ayé ti dá social media ẹ mọ̀ pé tí wọ́n bá gba judgement ó lè post ẹ̀ pé judgement tí wọ́n fi convince olóyè pé kúrò lórí ilẹ̀ yìí ni ó post ẹ̀. olóyè ò ní interest inú àwọn ilẹ̀ yẹn. ilẹ̀ báwo àǹtàlẹ̀ 1 million ilẹ̀ báwo kí ló ká travel ta lọ sí Kwara State láìpẹ́ yìí epo tá a rà lé 3 point something million sówó lẹ́ẹ̀ka ni gbogbo ẹni tó bá ń talẹ̀ tí ò bá múra wọn kì í jèrè àánú Ọlọ́run ni ẹ tí ì rí ọmọ tó talẹ̀ tó yẹ pé ẹ̀yin tẹ́ ta tán tí wọ́n talẹ̀ fún wọn tó ẹ̀yin lẹ tún bọ́ wọn pé ṣé kí ni Ọlọ́run ló nílẹ̀ àwọn kankan pera wọn lọ́mọ onílẹ̀ ni. ẹ dákun ṣé olóyè Sunday Igboho ṣé wọ́n ní níran kan pé àwọn padà fẹ́ jọba lọ́la ọba àbíkan lọ́la àbí wọ́n fẹ́ darapọ̀ mọ́ṣèlú lọ́jọ́ iwájú ni wọ́n ṣe ń da gbogbo dúkìá ilẹ̀ wọ́n wàá wọnú ogbó lọ́jà fún gbogbo ọmọ ìlú ní gbogbo ọmọ ilé ìlú. ṣẹ́rí àtò eré sísá la fi bí ẹṣin àtọ jagunjagun aládìkún ló wà lára wọn nítorí àwa tá àti ìjàmọ̀ kankan ní mo rántí jíjọ ọdún tí olóyè fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation wọ́n pè mí ṣínà yọjú sí mi mo bá dé wọ́n á ní a fẹ́ bẹ̀rẹ̀ Yorùbá Nation wọ́n ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní Yorùbá Nation báwo gbélé sí gbélé wa mo ní bá ṣe ò ní ṣe ni mo ní Yorùbá Nation tẹ́ sọ yẹn fún lágbára wa ni ṣé bí a ṣe ń jẹ́ àwọn èèyàn yẹn dání mo ní nígbà tí wọn kí ló kà wá pẹ̀lú gbogbo yẹn so àwọn tún máa invoke ẹ̀mí àyà pé má ṣe tiẹ̀ nìkan ṣe tẹlòmíì mọ́ tiẹ̀ nígbà tó wá sọ wọn á ní ó risk ọ ni ayé tó wá gan risk kan ni tó bá ti jábọ́ ńjọ́ tí wọ́n fẹ́ bí ọtọ́ ọ̀sẹ̀ ti kú ńgọ́ já risk ẹ̀ tá a bá jẹ lórúkọ wa máa wà pé àwa la dá Yorùbá Nation lẹ̀ motivation yẹn ni wọ́n gbìn sí wa lẹ́nu pé àwọn gan mọ̀ pé ẹ já risk ẹ̀ o and we started. ẹ started pẹ̀lú ẹ̀mí kan kọ̀ọ̀kan. ẹ̀mí kan kọ̀ọ̀kan kì í ṣe pé owó kan ta ló èlò lẹ́fẹ̀ẹ́ fún. èmi náà ń wò pé wọ́n ní ìgbà kan wà tó yẹ kó ní Yorùbá Nation tí wọ́n ń ṣe yẹn wọ́n dáwó fọlọ́yè Sunday Igboho ni wọ́n dáwó tán dá fún un ní ló máa ń gbà rádúró mọ́tò tán yìnbọn sínú ilé bàbá yìí ni rí ní tí ń ṣẹlẹ̀ nínú ilé bàbá yìí ni rádúró lé ni. Yorùbá ní èèyàn tí ò bá rọ́lá rí ní sọmọ rẹ̀ lọ́lá níyọnu ẹni tó bá rọ́lá rí ọlá ò ní pẹ̀kun ni wọ́n ń sọmọ ṣe mọ̀ pé òṣì àìpé mítìnì olùṣì ni ò já mẹ́ni alága àṣẹ tọ́ sí bó ṣì bá pọ̀nù ayé ẹ̀dá làákàyè yóò kú so gbogbo àwọn èèyàn òṣì ni. ẹ ti gba program lọ́wọ́ mi o. tó yàtọ̀ fún pé olóyè ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ìhà wo ni olóyè kọ sí àwọn èèyàn jẹ́ ó ní yàtọ̀ pé wọ́n ń gbà lẹ̀ fáwọn èèyàn wọ́n jílẹ̀ wọn gbà tí ó ní nǹkan mìíràn tó ń ṣe fáwọn mẹ̀kúnnù yàtọ̀ pé wọ́n jà fún wọn. ṣe rí ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ níbi tí àlejò bá dé mo kí àwọn ìyá wa nulẹ̀ ìyẹn tó tiẹ̀ mọ́ kọ́kọ́ ń dá wàhálà lẹ̀ tẹ́ bá dọ́dọ̀ ṣífù láàárọ̀ yìí wọ́n àti ìdáná o lẹ́fẹ̀jẹ̀ wọ́n ti ń roka wọ́n ẹ̀ tí ì ro nǹkan kan o. ẹ jẹun kẹ́ tó kú o. ẹ gbọ́dọ̀ jẹun o àfi tẹ́ ẹ bá insist so àwọn ìyá yẹn lè ti kọ́kọ́ dáná first batch tá a ti ṣàlejò tó bá tó a ní sinà lọ́ba mi gbámọ̀ làwá fún wọn màá wá dúró lágbèdè méjì pé. àmàlàdà ní ìsìn máa yìí. ẹ ti fẹ́ kó àwọn ìyá yìí sínú. so tá a bá ti wá sọ fáwọn ìyá wa nulẹ̀ pé wọ́n ní kẹ́ ẹ dáná o rà sílẹ̀ inú lè sọ pé ká sinmi màá ní ní bínú ni so àwọn ìyá yẹn àwọn náà ti iṣẹ́ tọ́lọ́run ti parí àwọn náà ti gbà á gẹ́gẹ́ bí àgbélébùú àwọn
so àwọn náà ó ṣe wọn ń rojú so yàtọ̀ sí yẹn ṣífù jẹ́ yẹn kan tó yẹ pé mọ́tò tó ti fi tọrẹ tí wọ́n bá fi dẹ́lómi ló kó owó pé mo fẹ́ máa ṣe dílà ó tó ní dílà ní mọ́tò ní tí wọ́n ti fi tọrẹ tí ò sí pé mú 50%. rárá bẹ́ẹ̀ wá ni kò mọ̀ wípé ẹni tí ọmọ rẹ̀ ń lọ skul tí ò rówó skul san ọmọ kan wà lórí mídíà ìmọ́lẹ̀ Yorùbá ojú ń dùn báyìí. ok mo rí fídíò ẹ̀ lóòótọ́ tó ní èkìsì ní. ó fẹ́ sanwó skul ó wá pè mí mo ní yes sir ìmọ́lẹ̀ Yorùbá ó sunkún ní ìṣó fẹ́ ṣe ọ̀rọ̀ mídíà ni kò ní sọ̀rọ̀ tó pamọ́ wọ́n ní kí wàá ló fẹ́ mo ní ká sanwó skul ẹ̀ ní wọ́n ní wàá ṣe sọ ó yá sẹ́dí àkáǹtì àkáǹtì àwọn èèyàn tí mo máa ń sẹ́ndì sí wọn tí wọ́n mọ̀ wọ́n ti mọ̀ pé kí n tó sọ pé ẹ̀sìn kan báyìí mo ti clarify ẹ̀ àní ó lọ́mọ kan tó ti bú wọn rí mo forúkọ bù láṣìírí mo wá pè pé ẹni tó ń bú yìí báyìí lórí ó wá ní bóun ṣe wà yìí gan òun ní pírọ́blẹ́mù lé mo ní ló wá ń ṣe báyìí ọmọ tẹ́ wé fèrè lórí mídíà yìí èmi ni mo sọ fún wọn pé ẹja fọmọ ìlú wọlé o àtúfò ló wọlé ṣífù nígbàgbọ́ pé lọ́dún kan ń bọ̀ láti Àbújá mo wá jù sí wọn olúwa mi lèmi mọ́ ń pè wọ́n olúwa mi àbí kí ni kábíyèsí kábíyèsí Ọlọ́run àní kábíyèsí ẹ jẹ́ káwa náà wá jẹ́ẹ̀tì kan kára ṣínà àwọn ra jẹ́ẹ̀tì ọmọ yẹn yàn tá bá fáwọn èèyàn ní 2.5 million ọmọ yẹn kan tí yóò ṣe ní jẹ́ẹ̀tì kí ni. aṣọwó ló fò ní. ṣe rírò rí. mo fọlọ́run búra à ń bọ̀ ní o àwa làwọn èèyàn tó páàkì jẹ́ẹ̀tì àwa náà ti wọ́ ti ká máa gun jẹ́ẹ̀tì kí ni. ibi tí wọ́n bá lọ ní ìsìn lọ́sùn méjì bá ṣíwájú ṣé àmì tètè débẹ̀ ni ọ̀rọ̀ nídìí. so àwọn believe wípé nínú ilé wa tí ṣífù bá fẹ́ ra rice àmọ́ ra bí 100 200 tálejò bá wá ṣífù ó ní ó yá ẹ lọ gbé ráìsì fún wọn àwọn àfáà tí a rí fídíò wọn lẹ́jọ́ mẹ́ta tí wọ́n bá sọ̀rọ̀ nígbà tó ń lọ ṣífù tún ní ẹ gbé ráìsì fún wọn so gbogbo yẹn ó ti di ẹ̀jẹ̀ wọn báwọn ṣe máa ń ṣe nìyẹn ó ti di nǹkan táwọn kà kún pé bó ṣe yẹ kó lọ Ọlọ́run ló dá wọn bẹ́ẹ̀. ó dà mo wá fẹ́ béèrè kankan o lábala ọ̀dọ̀ ti yín lẹ́yìn gangan ni o irú èèyàn wo lẹ lè pe olóyè Sunday Igboho. ṣe rí mo rí wọn gẹ́gẹ́ bí Ọlọ́run mi nítorí ẹni tó mọ̀ pé tó bá kò nu ayé rẹ̀ lè fẹ́ ní ààhẹ́ sọ Ọlọ́run rẹ̀ ni so níjọ́ tí mo bá ti ń rí bí ẹ̀gbọ́n mi máa ṣìṣe ìdí tí ń fi ṣìṣe ni wípé lọ́jọ́ tí mo bá ti ń rí ṣífù gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n mi máa ṣìṣe ní pé ìmọ̀ wò pé ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ṣe báyìí ó yẹ kó ṣe báyìí àfi kí n máa rí gẹ́gẹ́ bí ọ̀gá mi Ọlọ́run mi ni wọ́n fi máa sìn níjọ́ tí bá ti rí bí ẹ̀gbọ́n mi ìkọsílẹ̀ èèyàn máa kọsẹ̀. ẹ ṣàyọyọ ni. èèyàn ṣàyọyọ nítorí nígbà tí ìwọ bá wà tẹ ẹ dé bóyá owó kan wà lọ́wọ́ ẹbí 10 million máa ń fún kinní 5 million lọ́wọ́ owó ẹ̀ fún kinní kan 2 million fún kinní ìwọ gan tó wà ní àkáǹtì ẹ̀ gan ṣe. so àfi kó máa lọ́lọ́run náà fi ń ṣe tiwa bí máa ń gbà fara lérò bí wájà alẹ́ ní mìíràn nìkan mi bó o bá ti ń ṣe tiẹ̀ Ọlọ́run padà mọ́ kí ọlọ́nà mi. so ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ nìyẹn tó o bá ti fojú sí nǹkan kó gbọdọ̀ rí nǹkan bí báyìí kó o ní rí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo ẹni bá ń wówó òun rówó Ọlọ́run ní máa ń la ni. òun ni gbogbo ẹni tó sọra rẹ̀ di blogger òjijì tí ń bú èbú tẹ́ ẹ bá rí tọ́pọ̀lọpọ̀ wọn bá ní ìṣòro ẹ̀ mọ̀ pé pẹ̀lú bó ṣe ń bú èbú tó Ọlọ́run ò láwọn bẹ̀ Ọlọ́run ní máa ń lẹ̀ dá. kò sí bẹ́ẹ̀ dà ṣe sáré tó láyé. Ọlọ́run ní máa ń lẹ̀ dá gbogbo àwọn tí wọ́n pera wọn lólógun pé ọ̀gá Sunday Igboho ni wọ́n sọ ti wá làtó Ọlọ́run ni mo ń ṣe ẹni tó bá fẹ́. irú lọ́dọ̀ tèmi mi mọ tí mo lè mi mọ tí position tí mo lè fi wọ́n sí because mi ò mọ irú àwọn tí ò lówó tó wọn gan tí wọ́n kàn ra níwọ̀nba tí wọ́n rí jẹ tí wọ́n rí mu lé wọn tí wọ́n bá ti rí àgbo fàájì kan lẹ́yìn kan náwó kan ṣe fàájì. ṣe mọ̀ pé chief Paso kọrin kan ṣùgbọ́n lọ́dọ̀ chief orin yẹn ò wọlé ó ní èèyàn tó lówó ò ní fẹ́ kú babaláyé ò ní fẹ́ kú ṣùgbọ́n babaláyé tiwa ayé àwọn akọ náà ni ṣùgbọ́n kọ́ lọ́mọ ẹ̀ tí ì pa wọn. so mo wá experience wípé ohun tí mo rí lára wọn ni pé ọ̀lẹ ní máa ń kú láìmọye ìgbà akíkanjú ẹ̀kan ní kú nítorí tí nǹkan bá ṣẹlẹ̀ sọ́dẹ̀ mo kú mọ́rọ́gbọ̀n mo kú o yóò ti kú láìmọye ìgbà ṣùgbọ́n ṣìfù ti mọ̀ pé ọjọ́ kan náà ní ń kú. akọni ìkúlẹ̀ méjì. ọjọ́ kan náà ni ó lọ. bàbá ọjọ́ tí wọ́n jí èèyàn gbé tán jí èèyàn gbé nínú Ìbàdàn láàrin gbùngbùn Ìbàdàn àbúrò olóyè Ìpẹ̀nkẹ́lẹ́ ẹ dákun ipa wo ni olóyè Sunday Igboho kó lórí ọ̀rọ̀ yìí báwo ló ṣe rí ẹni ìmú àti pé torí gbogbo alápadà rí pé wọ́n rí wọn mú
báwo ló ṣe rí wọn mú kí ló kọ ẹni tí wọ́n tó jiyàn kó yìí. ṣẹ́rí olóró ni wọ́n ń pè torí ojú kan rorò ó pàkan jẹ ni wọ́n fi ń pè lólóró. ṣẹ́rí bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ wọ́n yẹ sọ fún chief ni àwọn tó jiyàn gbé láàrin Ìbàdàn kò lè jẹ́ àwọn bandit tàbí àwọn Boko Haram yẹn náà nínú Ìbàdàn wọn á wò pé bó làwọn máa gbé escape náà. bàbá yìí ti súnmọ́ sẹ́ni ìbòjú ẹ sọ̀rọ̀ mi. sílẹ̀ wàá wò náà sílẹ̀ àbọ̀ àgbà mi ni àbúrò pẹ́kẹ́lẹ́ rí rẹ̀ so kò wá pẹ́ sígbà yẹn wọ́n wá rí fídíò tí chief bá dẹ̀ mú fóònù wọ́n wá ń tẹ̀ wọ́n ṣe wọ́n zoom wọ́n ṣe báyìí. mo ń bọ̀ ẹ mọ̀ gẹ́gẹ́ bí ẹni tí kò fi gbogbo owó dẹ̀dọ̀ ẹran tán láwọn bọ́ìsì káàkiri wọ́n wá sẹ́ndì mọ́tò yẹn sáwọn èèyàn. ìyẹn mọ́tò tí àwọn pípọ̀ yẹn tí wọ́n gbé wá àwọn èèyàn yẹn ló wá sọ pé lágbájá ló máa ní mọ́tò yìí nígbà tí èèyàn bá sẹ́ndì kan séèyàn mẹ́wàá téèyàn méje ní lágbájá ló máa ní mọ́tò yìí àkọ̀yìn sí mọ́tò yìí lágbájá ló máa ní. so àwọn wá pe àwọn ọlọ́pàá láti Àbújá pé tá a bá lo ti state ọwọ́ lè kánwọ́ kí wọ́n fi àbínú àwọn ẹ má bínú ẹ̀yàn ọgọ́ ọlọ́pàá kí wọ́n ní ìkànnù wọn tí ó lọ ṣòfófó fún wọn pé lágbájá ti káàsì ẹ̀ ògì nìkan ẹjú bẹ́ẹ̀ wúro wọn á invite àwọn ọlọ́pàá wá láti Àbújá. so God so good wọ́n wá ń tẹ̀lé àwọn boys tí chief tó bá ti rí kọjá káwọn mọ̀ báwọn kan ṣe rí tó kọjá lọ́nà ibi tó ti kọjá báyìí wọ́n kàn sọ fún àwọn ọlọ́pàá yẹn pé ẹ mọ̀ ṣe stop and search bí báyìí so there is no any tracker. Wow. So chief ni tracker òun ni brain behind the boss I was there. So wọ́n ṣe débà tí wọ́n ṣe stop and search so ibẹ̀ náà ni wọ́n ti so àwọn ọlọ́pàá gan tún béèrè pé ọwọ́ tó ń fẹ̀sì la fẹ́ dá ẹni ìdó la fẹ́ mọ̀ gbá ẹ chief ni ẹgbẹ́ etí àbíkẹ́ lẹ́yìn mọ́mọ́ lẹ́sẹ̀ ẹ̀ ẹ́ rí i pé yóò ṣe kẹsẹ̀t wọ́n ṣe ní kí wọ́n ṣe bí chief ṣe bọ́n ṣe ní kàn ṣe báyìí bó ṣe bẹ̀rẹ̀ sí ṣe kẹsẹ̀t yẹn ló mú wọn lọ bí tí ó da tẹnu ẹ lẹ̀. so ẹ mọ̀ ó dàbí kẹ́ ẹ wo pé ta ló ń sọ̀rọ̀ báyìí nínú àwọn pìrìsẹ́ńtà kẹ́ ẹ tó rí fèsì ẹ̀ tí mọ̀ pé lágbájá báyìí so nígbà tó ti rí mọ́tò ti pé lágbájá báyìí ló lè rí bèbè irú nǹkan bẹ́ẹ̀. ẹ dákun èèyàn ṣe wá ní dúkìá tó báyìí tí nífọ̀n lè kanná tí yóò bímọ níyàwó ní adúrò ọ̀rọ̀ báyìí tí wàá da gbogbo ẹ̀ lẹ̀ pé rárá mo fẹ́ máa jà fún ìyàn ni. ẹ mọ̀ pé ṣífù ń rí àwọn kíní ẹbí pààrọ̀ làwọn ni. wọ́n ríra àwọn bí pààrọ̀ làwọn ni. àwọn mọ́tò kan wà nílé yẹn tó bá yẹ pé mi mo ní ọ̀sẹ̀ ní mo lọ club tàbí kí n máa fi ya fọ́tò but mọ́tò mi ṣìnà mọ́tò mi ti jáde mọ́tò fẹ́ẹ́ tó ṣùkàn gbé lọ sọ́nà ring road náà kó kan padà òun kò ní wà so wọn à rí bí nǹkan bàbàrà. wọn ò ríra wọn gẹ́gẹ́ bí olówó kí ni. torí tó bá ríra wọn bí olówó ni ojoojúmọ́ wọn. ṣe rí gbogbo àwọn oúnjẹ tí ẹ rò pé olówó jẹ ọ̀dà tèmi ò ní jẹ o. bí ká máa jẹ pizza jẹ. sílẹ̀ ìwọ́n gbogbo eré. bá ń pẹ́ yáyọ kó bá ń tẹ́ bà kò ní jẹ ni gbogbo ohun tí mo lè sọ pé ṣífù lè jẹ bóyá pàkàṣù kan wọ́n jẹ so wọn ìjẹnjẹ olówó kan máa ṣe oúnjẹ kí ni ẹ wá lọ ní ẹ lọ ra itri wá fún nbo ṣífù ní débẹ̀ ẹni kí ni oúnjẹ náà ṣe láti jẹ tààtà kan microwave mi ṣífù lè rẹ sọ ma pé òun ló máa ń fa jẹdọjẹdọ torí wọn wò kí ló bá níbẹ̀ so ẹni tó ríra rẹ̀ tí ó gbàgbé àná yẹn sì wà lára wọn dòní kò jẹ́ ríra wọn òun ni lọ́jọ́ tí gbogbo ohun tó ṣẹlẹ̀ for good 5 years so ká ní luxury life yẹn wà pẹ̀lú wọn ní irúsìn àmọ́ nọ́ọ̀sì kidney àmọ́ nọ́ọ̀sì bp àmọ́ nọ́ọ̀sì oríṣiríṣi nǹkan ṣùgbọ́n ìgbésí ayé tó ti ń lóbọ̀ ok nígbà tí wọ́n wà ní SI yẹn wọ́n á pè wọ́n jọ kan mi wá ń sunkún ẹni ṣìnà ẹ̀jẹ̀ ìbátan ni bọ́ọ̀bọ̀ fídíò wọ́n á pè abẹ́ kí ló ń ṣẹ̀gbìn lé jẹ́ ìmọ̀ tó ṣẹlẹ̀ ni ṣìnà àní ìyá ayé ẹ̀bà kò sí yàn kàn tí mo ti ní kí ìyá kí ni bá mi ra lúdò wá mo fẹ́ play lúdò díẹ̀ ni mo bá bu sẹ́kù mo ní lúdò. tí bàbá yìí ò mọ ti ń ṣe mo bá ní àwọn lágbáyà kan ṣe pé fún yín ó ti wá bá mi ọlọpọlọ lílọ ìwọ náà ọlọpọlọ lílọ ni mo rò pé nílà káyì ọgbẹni ìjọba jókòó oríro so wọn gbàgbé àná so àwọn ń ṣe tiwọn lọ ni wọn gbàgbé àná. oko reserve tí wọ́n lọ ní bíi ẹnu ọjọ́ mẹ́ta bíi oṣù kan sí oṣù méjì fáwọn tán jí gbé lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ni àbí Ògbómọ̀ṣọ́ wọ́n ní gbà tán wọnú gbé lọ pé wọ́n yìnbọn fáwọn olóyè
pé ìbọn bá olóyè ó bá àwọn ọmọọṣẹ́ wọn kan. rárá bó ṣe ṣẹlẹ̀ ni ṣe rí à ń bọ̀ láti ọ̀nà Ìgbẹ́tì so àwa kan rìsáàfù yẹn bá a ṣe wá ń bọ̀ a kàn ráwọn ọmọ méjì kan bọ́ ṣe rí wa wọ́n kàn sá wọnú igbó yẹn ni ìbọn wà lọ́wọ́ wọn. àwọn ìbọn ìbílẹ̀. ìbọn ìbílẹ̀ kẹ̀ nígbà tí ṣe ìbọn pàṣánà kì í ṣoògùn báńkì. àwọn English tó dáa. English gangan bá a ṣe páàkì nìyẹn so báwọn èèyàn ṣe bá tẹ̀lé wọn nìyẹn ìkan lára àwọn boys wa tó ń sáré pé bóun ṣe páàkì tó sáré ìbọn yẹn mú ó mú ní ẹsẹ̀ ń bì àti bì bẹ́ẹ̀ ẹ mọ̀ nǹkan àwọn bàbá wọn ò tí ì sọ̀rọ̀ síbẹ̀ àwọn yẹn sáré jẹ́ ìwé wọ́n ń pe àwọn nǹkan tí so àdètú láwọn expert wọ́n sáré táì gbogbo bẹ̀ yẹn so ẹni yẹn ó ti wà òkè so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so bẹ̀tẹ̀ àrí wọn mú ara àwọn méjì yẹn mú àrí wọn mú nígbà tá a mú wọn gba ìbọn ọwọ́ wọn wọ́n rí kíní kan báyìí tó wọ́n fi ń blast òkúta wọ́n rí àrí ATM bíi 4 àbí 5 lọ́wọ́ wọn so. ṣáà Fúlàní ni àbí àwọn Yorùbá. Fúlàní ni wọn Yorùbá kọ́ tó bá jẹ́ Yorùbá máa sọ Fúlàní ni wọn. so ṣé kìí ṣe àwọn tí wọ́n ń wa kùsà nù. ṣe rí inú gbogbo igbó rìsáàfù àwọn kan náà ń ṣiṣẹ́ tí wọ́n wa kùsà ń bẹ̀. oríṣiríṣi nǹkan ń ṣẹlẹ̀ nínú igbó rìsáàfù ó ti kò ń ṣe igbó rìsáàfù mọ́ tá a bá pè rìsáàfù bóyá a pè rìsáàfù pé àwọn kan rìsáàfù ara wọn síbẹ̀ ni kì í ṣe rìsáàfù tí gbogbo wa mọ̀ mọ́ yẹn. so à ń fi àsìkò yìí náà sọ fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àbí ìjọba àpapọ̀ kí wọ́n wá nǹkan ṣe síbẹ̀. ibẹ̀ ni wọ́n fi ṣe béèsì wọn. béèsì ni. wọ́n ti sọ́ dìlú. wọ́n ti sọ́ dìlú so tá a bá dẹ̀ fẹ́ wà ń bẹ̀ no farming no kinní kan gbogbo àwọn no kinní yẹn gangan ni wọ́n ti fi sí làwọn ń ṣe gangan. so kọ́lọ́hún kó ṣàánú wa. ṣé ẹ sì nílò pé ẹ sì nílò kan pé bí àjọpọ̀ ò mọ̀ sí. ẹ ṣe mọ̀ wípé àkànyàn kankan mọ́ bẹ̀ àmọ́ ohun tá a mọ̀ sọ tá a mọ̀ rọ̀ wọ́n náà ni pé kíjọba wà kan ṣe sí táwọn bá ṣe pé wọ́n mọ̀ sí báyé ń sọ yìí náà wọ́n ti wò pé ayé ti mọ̀ pé nǹkan báyìí ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n kò papá mọ́ra. wọ́n ń wa kùsà ńbẹ̀ yẹn. wọ́n ń wa kùsà ńbẹ̀. tó mo nígbàgbọ́ pé fídíò yìí Ọlọ́run nìkan ló mọ ibi tí ó dé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wo fídíò káàkiri àgbàlá ayé ẹ dákun ìjọba àpapọ̀ ìjọba orílẹ̀-èdè àti ìjọba ìpínlẹ̀ ẹ dákun òun lẹ́tí gbọ́ yẹn inú igbó rìsáàfù tí wọ́n láwọn olóyè wò lọ́gbà yẹn lọ́hùn-ún wọn ni wọ́n wà kùsà ń bẹ̀ o ọ̀rọ̀ kùsà yẹn ẹ dákun kí ìjọba àbílẹ̀ àti ìjọba orílẹ̀-èdè wà nǹkan ṣe sí orí ọ̀rọ̀ kùsà yìí ẹ dákun nǹkan kan wá ń lọ mo fẹ́ béèrè nǹkan kan ó ní awuyewuye kan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ní wọ́n yìnbọn fún kan nínú àwọn ọmọ olóyè yìí wọ́n ní kan nínú àwọn ọmọ olóyè Sunday Igboho yìnbọn fún yín látẹ̀yìn. kìí ṣe ọmọ olóyè lára àwọn ẹ mọ̀ pé gbà tá a dé lù a ní láti pe àwọn tó bá tún jẹ́ akíkanjú àbáwọn èèyàn tó bá mọ̀ pé àwọn fẹ́ tẹ̀lé wa kó mọ́ dàbí pé àwọn nìkan wọ́n wọ bẹ́ẹ̀ àmọ́ tán lọ ṣe ń bẹ̀ láàrin lómi ìmọ̀ fi ń bu wa pàm post ń ta fi ń post náà ni pé tá a bá jẹ́ káyé ó rí ó lè dọ̀la kí wọ́n ní nǹkan kan ṣẹlẹ̀ pàwọ́ àlàṣe. so òun ni gbogbo bá a ṣe lọ yìí nìsín ẹ lè rí kí wọ́n rí rẹ́kọ̀dì pé Ìgbòho pààyàn àbáwọn bọ́ ìsẹ́ńgbà tán débẹ̀ wọ́n pààyàn nítorí gbogbo ohun tá a ṣe la padà deliver la post sórí social media pé nǹkan báyìí la ṣe. bẹ́ẹ̀ tí abala yẹn gbàtà wá pa àwọn yẹn náà tẹ̀lé wa àmọ́ rí so ó ṣe rí pé ṣífù ń lọ wájú báyìí ó kàn fẹ́ kinní yẹn sí ni pàà Solóyè gangan Solóyè kí làwọn àlẹ́gbẹ̀ẹ́ wọn báyìí èmi ń rìn bọ̀ lẹ́gbẹ̀ẹ́ èmi jìnnà sí ẹ̀yìn bọ̀bọ̀ yẹn mú wa so kí ló tó yìnbọn fún wa irọ́ tó pa náà ni pé o kò mọ́ rí so àwọn ọlọ́pàá tí wọ́n wá tẹ̀lé wa ẹ mọ̀ they are very intelligent people so àwọn wá wò pé ìbọn ò rí àwọn yẹn tì mọ́lé wọ́n gbàbọ̀ wọ́ ẹ̀ wọ́n interrogate ẹ̀ ṣífù òun ló mọ̀ tó ní kan filẹ̀. ó ní gbàdúrà sí bàbá yẹn ẹ filẹ̀ náà ẹ filẹ̀. ó yìnbọn Solóyè gangan. tẹ bá ní Kùránì bíbá ẹ bá lóògùn tẹ bá ní Báíbù mo lè fi búra kì í ṣàwáwí àwọn tọ́lá ń ya fíìmù yẹn wọn àmọ́ tó máa ń kátà ń pè fíìmù fẹ́ sọ gan nu. fíìmù kìíní. ṣé bá ní òsì nǹkan wọn gbogbo ohun tí olóyè. ṣẹ́rí Yorùbá ní jàǹbá tà fún jàǹbá rẹ̀ elételèté yé ète tí wọ́n ń dájọ́ yéra wọn. ẹni tọ́lọ́wọ̀n ò bá mú wálẹ̀ kò sẹ́ni tó lè mú wálẹ̀. èyìnbó ní when God is ready to promote you it doesn't require anybody approval. Definitely. so Ọlọ́run ló ṣe tán tó fẹ́ uplift ẹ̀ pẹ̀lú àníyàn tó fi ń ṣe lọ́lọ́run fi gbéga. ṣé n tó lóye wa ń ṣe ǹjẹ́ ṣe rò pé igi olóyè nìkan lè dágbó ṣe. ṣe rí igi olóyè ò lè dágbó ṣe òun náà la fi reduce fastback ṣe mọ̀ pé tẹ́lẹ̀ ambition olóyè náà ni pé ká dá dúró so ńgbà tí igi ò lè dágbó ṣe ni wọ́n fi wò pé ó kẹ̀yìn kábíyèsí wa kí lẹ fẹ́ wọ́n fi wò pé security ààbò ni wọ́n fi wò pé ó kẹ̀yìn bàbá wa ẹ̀yin ìyá wa ẹ jẹ́ àjọ ṣe ni wọ́n fi wò pé ok ẹ jẹ́ àgbà àwọn èèyàn kájọ máa ṣe ìrẹ̀kùn kò require ẹ̀sìn
kò require ẹ̀yà fọ́ọ̀mù. rárá so kí gbogbo wa kájọ pawọ́pọ̀ ìwọ náà lè ṣọ́ ọ̀dọ̀ rẹ tá a bá jọ ṣe kájọ fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ àgbájọwọ́ la fi ń sọ̀yà ọwọ́ kan ò gbẹ́rù lórí ikán pawọ́pọ̀ wọ́n mọ ilé ńlá èrún pawọ́pọ̀ wọ́n má jìyàn àwọn oyin pawọ́pọ̀ wọ́n ṣàfárá torí ọjọ́ iwájú àwọn ọmọ wọn ni tá a bá jọ pawọ́pọ̀ we can build a nation that is unable to break. bàbá mo wá fẹ́ béèrè nǹkan kan o nígbà kan olóyè Sunday Igboho wọ́n sọ̀rọ̀ ogun Mọdákẹ́kẹ́ wọ́n láwọn lọ jagun Mọdákẹ́kẹ́ wọ́n ṣàlàyé gbogbo kíní ẹlẹ́kùnrẹ́rẹ́ àwọn kan wá jáde lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé olóyè Sunday ò jagun Mọdákẹ́kẹ́ pé wọ́n kàn lọ́bì káàkiri wọ́n lẹ̀mọ́ èèyàn kan wọ́n fi jagun náà gbà náà lọ́rùn ẹ dákun ṣé ẹ mọ̀ nǹkan kan nípa ọ̀rọ̀ ogun Mọdákẹ́kẹ́ yìí. ṣe rí èèyàn méjì òun pàdánù ẹ̀tàn tẹni tí wọ́n bá ń tàn bá mọ̀ ẹni tí ń tàn yẹn ló kan ara rẹ̀ mọ̀ pé òun ń tàn yẹn. so wọ́n bá ní ọ̀jagun Mọdákẹ́kẹ́ yìí tá a wá wà yìí tí ò dákẹ́ tó ṣe pé gbogbo ayé ń kọ́ ṣèbó ogun Mọdákẹ́kẹ́ àti Ifẹ̀ nìkan nìyẹn èyí tó wá jẹ́ gbogbo ayé yìí ń kọ́ so eléyìí ti já mọ̀ wípé ẹni tó jagun Mọdákẹ́kẹ́ mọ̀ pé òun jà nítorí àwọn tó jagun Mọdákẹ́kẹ́ tó láwọn jagun Mọdákẹ́kẹ́ tó ní kò síbẹ̀ yìí wọ́n sì máa jagun gbogbo àgbáyé tá à ń jà yìí so eléyìí ti fún wa ní èsì ọ̀rọ̀ kò ní ìdípà àṣẹjẹ ń dára wa láàmú. bẹ́ẹ̀ni ǹjẹ́ ṣé olóyè ní àwọn kan tí wọ́n ń wò bí aṣáájú àbí tí wọ́n fẹ́ dàbí àwọn ẹni. ṣe rí olóyè jẹ́ èèyàn kan tó ṣe pé wọn kì í sọ pé àwọn fẹ́ dàbí èèyàn kan wọ́n ríra wọn bíi pé òun ṣe tòun ni ṣùgbọ́n kò wá sí ẹni náà tó jẹ́ aṣáájú tó lóyè ń bọ̀wọ̀ fún bẹ́ẹ̀ ṣe wà ń bì níjọ́ tí wọ́n ń bọ̀wọ̀ fún tó lóyè bá rí yín kẹ́ ẹ tó kí ó ti ba búbú kò sí ẹni tó lóyè tí ó lè tẹ̀ fún tí ó lè dọ̀bálẹ̀ fún ìgbà míì gan yẹsà ọ̀rẹ́ wa nínà jìnnà tí mi ò mọ̀ rí ara Yorùbá ni wà náà àwọn ọ̀rọ̀ pọ́nlé ok tẹ́ bá wò lẹ́jọ́ mẹ́ta yìí wọ́n lọ sí ọ̀dọ̀ vodi wọ́n fẹ́ kí vodi bọ́n ṣe ni àwọn èèyàn sọ so bọ́lọ̀ ń ṣe dá wọn ni ẹ̀mí ìrẹ̀lẹ̀ àìnígbéraga yẹn so ó wà lára olóyè so gbogbo ẹni tí wọ́n bá rí làwọn believe pé give honour to whom deserve it kò sí ọba kọ́mọ ọmọ oṣù mẹ́fà jọba ṣífò dọ̀bálẹ̀ fún kíkábíyèsí wọn ní ẹ̀ṣẹ̀ kọ́ wọn ríra wọn so wọ́n mọ ẹ̀tọ́ so gbogbo àwọn tí wọ́n já síwájú bẹ́ẹ̀ mi ni àwọn bàbá wa wó lọ́wọ́ MKO àwọn bàbá wa já sí gbogbo wọn náà ni wọ́n rí gẹ́gẹ́ bíi mẹ́ńtọ̀ wọn nítorí ìdí tí a fi lè sọ pé èèyàn kan pàtó ni pé torí ìgbà tí wọ́n abẹ́ wọn kọjá so àwọn ríra wọn wọ́n kàn wá lọ́nà ọ̀tọ̀ ni. kí ni pé wọ́n ń wò pé àwọn fẹ́ dàbí lágbájá báyìí. mọ̀ pé gbogbo àwọn tá à ń sọ yìí náà ní ìsìn olóṣèlú ni wọ́n so àwọn ò dẹ̀ ní political ambition kankan so àwọn kan ṣe tiwọn pé káwọn ọmọ ìyá mi. tí mo fi béèrè lẹ́ẹ̀kan náà pé ṣé kò ṣe pé bóyá gbogbo ìjà tó lóye ń jà. rárá o òṣèlú kẹ̀. wọn ò ní ambition pé àwọn fẹ́ lóṣèlú. kò sínú agenda wọn. gbọ́n àjẹbí pé. ara ò ní gbà ni ara ò ní gbà ni. ìyá ò ní jọmọ Yorùbá. ìyá ò ní jọmọ Yorùbá. ariwo tí wọ́n pa nù. ariwo ẹyọ kan yẹn ni. ó dà àwọn kan ní wọ́n ń wọ́nà láti tẹ àwọn kan lórí ba pé káwọn ò gòkè pé wọ́n ń bà àwọn kan lórúkọ jẹ́ àwọn kan ní tí wọ́n bá wá síta pé wọ́n kàn máa ń ṣojú ayé ni pé bóyá àwọn tó súnmọ́ wọn dáadáa pé wọ́n ní àlàyé kan àbí méjì tí wọ́n sọ nípa pé ṣé àtìgbà tẹ́ ti wà pẹ̀lú olóyè ta ni láàrin ìyàtọ̀ lọ́hùn àwọn wo lẹ fi pé olóyè ń fẹ́ wọn èyí fẹ́ gbọ̀n gbà tiwọn wọ́n máa ń sideline àti wọ́n máa ń sọ̀rọ̀ wọn ní. ṣe rí olóyè jẹ́yàn kan tó yẹ pé wọn ò ṣe ṣòfófó fún. ẹ sọ lẹ́ẹ̀kan. téèyàn kan bá wá ba èèyàn kan jẹ́ lọ́dọ̀ olóyè kí ló ń ba jẹ́ sí nìyẹn ìrìlẹ̀ náà wọ́n àti òdọ́dọ̀ wa à ń ṣe tiwa nìyẹn so wọ́n ríro so gbogbo awuyewuye tó ń lọ lórí mídíà yìí nìsín kánibì kan wà tí olóyè ti bẹ́yàn kan sọ̀rọ̀ wúyẹ́wúyẹ́ wọ́n ti lo against wọn pé ṣèbíjọ́ tó bú lágbájá tó sẹ́ndẹ̀ sí mi ni ayé ti rọrùn àwọn èèyàn rìkọ́dù èèyàn náà tẹ́ ẹ̀ ní mọ̀ ok gbogbo àwọn bàbá wa tí wọ́n rò pé olóyè Sunday Igboho ń bà wọ́n jẹ́ yìí olóyè ò ń ṣe asàjẹmọ̀sẹ̀ aṣòṣàlódùmọ̀bẹ̀rù tí olóyè bá fẹ́ sọ̀rọ̀ sí lágbájá kò nídìí yóò sọ ni so àwọn bàbá ni wọ́n kàn ń wò bẹ́ẹ̀ àbí kó ṣe pé àwọn companions tí wọ́n bá ń láwọn èèyàn lẹ́gbẹ̀ẹ́ bọ́ọ̀ náà ṣe guide èèyàn sí so àwọn èèyàn mọ̀ mislead yẹn pé rí kíní kan ìyẹn wọn ni pé òun bẹ́ẹ̀ nìkan ṣorogún. rárá orogún kíni ṣe rí ilé ayé yìí téèyàn kan bá náwó sọ́nà kéèyàn mọ́ kọjá ibi ọwọ́ ẹ̀gùn dé ló mọ̀ so gbogbo wa pátá we have written what we call destiny àti kọ kádàrá akúnlẹ̀ àyànpín ifá kan ní ifá ló dín sínsínsìn adíá fún Ọ̀rúnmìlà lọ́jọ́ tí bàbá ti kọ́ ọdún bọ́ wáṣáyé ọgbàdì àwọn ọmọ yẹn wọ́n dúró sóńgìrò Ọ̀rúnmìlà bùnrin gẹrẹ gbogbo wọ́n sunkún
Ọ̀rúnmìlà ní ẹsẹ tí gbogbo ìfi ń sunkún wọn ní àbàbẹ ìlérò mọre ní ọsàyẹrẹ ó dá gbogbo ọmọ ẹyẹ tán wá fún gbogbo so lórí ẹyẹ sáwọn yòókù so rí gbé ni Ọ̀rúnmìlà ní bọba ṣe bí ṣe òun ní bọba jí lówùrọ̀ kọ dorí mú kọ mọ lórí ẹni làwúre ẹni orí ẹni it is the head that determines the fortune and the misfortune orí ló dábàá o béèyàn bá báyàn jẹ èèyàn ò ní kéèyàn gòkè ẹni tọ́lọ́wọ̀n ò bá rẹ̀ ńlẹ̀ kù síbẹ̀ ṣe lè rẹ̀ ńlẹ̀ òun ló jẹ́ gbogbo àwọn tó ń ṣe kíní àwọn ọmọ pé báwọn ṣe ń bú olóyè yẹn ayé tún ní sí pátì fún wọn ni àwọn kan tó wá sọ pé àwọn blọ́gà wọ́n gbówó fún èèyàn mélòó lórí àwo fún àìlòmíì ò sọ pé gbogbo àwọn èrò tó lọ rẹ́ǹtì yẹn tá a bá lọ lù mí èèyàn bíi 1 million ṣé sáàkì láfi gbówó ni olóṣèlú gan tí sorry to say tí wọ́n ń fi owó ra èrò gan tí wọ́n rérò tó lóye bá rí ni èèyàn mélòó la fẹ́ fún lówó word by word wọ́n kọ́kọ́ mobilize lálẹ́ kí wọ́n tó èèyàn mélòó la fẹ́ mobilize ṣùgbọ́n tó bá ti kọjá níbì kan ẹyẹ ẹ̀ga ni wọ́n tẹ̀lé ni gbọ́n tí mo sọ ni ṣe rí lẹ́yìn àwọn méjì tí mo mọ̀ dáadáa. so àwọn bàbá wa yẹn àwọn ni wọ́n ń wò bẹ́ẹ̀ ṣẹ́dẹ̀ rí oòrùn la ní kó ṣèmọ́lẹ̀ tọ̀sán òṣùpá ṣọlá àti ẹ̀ láàjì tí wọn ò ní dira wọn lọ́wọ́. we can work hand in hands. kílẹ̀ Yorùbá ṣọ́ọ̀tì kó ṣáà ti dá. kílẹ̀ Yorùbá bọ́ká bá síwájú tí ṣèbé tẹ̀lé tí paramọ́lẹ̀ ń kó bọ̀ lẹ́yìn ta ni ó kojú àfàyàfà. àìrìn pé jò ní jẹ jò níyà. tá a bá jọ wo pé ọ̀sáwò ìwòrìwò ohun abádìjọ wò gẹ́gẹ́ ní ògùn ló fi jẹ́ pé kò sí láyé yìí àgbájọwọ́ la fi ń sọ̀yàwó kan ògbẹ́rù lórí so olóyè ò discriminate anybody tá a bá wo gbogbo àwọn tá à ń gbà sí rẹ̀ pé nìsín ara àwọn Àgbékọ̀yà ara àwọn Àmọ̀tẹ́kùn ara àwọn kiri tó ń join náà so olóyè ò sọ pé ó yá no you are welcome àwọn bàbá wa ní kí wọ́n kàn wò wípé gbọ́ yìí sọ yìí ṣé tí ọmọ yìí gbogbo ọ̀rọ̀ tó bá léèyàn sọ tó bá ti ní proof ok àwọn ọ̀rọ̀ kan wà tó ṣẹlẹ̀ bí ọdún kan àbọ̀dún méjì sẹ́yìn táwọn bàbá wa kan ní olóyè Sunday Igboho ló ń pa èèyàn fún lágbájá ó yẹ tá a bá rí tó lóyè àti rí ń ta ayé ò pamọ́ ayé ò pamọ́ ayé ò sọ á ti rí méjì àbí mẹ́ta ṣùgbọ́n wọ́n ló sọ pé ó ra àwọn blogger jáde ó ra àwọn blogger ọ̀rọ̀ nínú gbogbo blogger tí àbí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ kò sẹ́ni tó súnmọ́ lóye ọ̀rọ̀ tó tẹ bá gbọ́ lẹ́nu rú tèmi lẹ́mọ̀ pé ó dà kó lóye mọ̀ sí ọ̀rọ̀ blogger mélòó ló lè pè ní àrẹ́sọ̀ tí ó gbé mélòó ló súnmọ́. ìyẹn ni pé kò sí tó kàn wọ́n nípa pé wọ́n fún blogger lówó. owó kíni gbogbo ohun tó ìfẹ́ tẹ bá ara àwọn tó ń sọ̀rọ̀ wọn láì dá yìí náà tó lè rí lójú ẹ̀ kò sọ ọ̀rọ̀ ẹ̀yìn ni ṣùgbọ́n kí ló dé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí olóyè lọ sí Ìlọrin wọn ò tún wá padà lọ mọ́ àwọn ará Ìlọrin ń pè wọ́n ará Kwara ń pè wọ́n pé kí wọ́n wá bí Ọ̀yọ́ state ṣe fi gbogbo ẹ̀ ṣe rọrùn ẹ̀ ń sè tí ò sí kankan mọ́ yìí tí ò sí wàhálà mọ́ tá a gbọ́ awuyewuye kankan bí kankan mọ́ ó ṣe wàhálà ṣe ìṣẹ̀lẹ̀ Kwara. ṣe rí Kwara àwọn borders line wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ó nídìí àmójútó. bí irú àmójútó wọn náà. ṣe mọ̀ pé ibi tí wọ́n kún wọn mọ́ wọ́n ti kún wọn mọ́ side north. so àwọn tí wọ́n ń gbé sùnmọ̀ míì wọ́n ń lu boundary yẹn láti fi acquire tá a bá dé àwọn ilẹ̀ gómìnà yẹn tí wọ́n bá débẹ̀ ẹ̀ sunkún. bí èmi làwọn ìbá ọsìn kinní kan Ìkẹrin ọ̀pìn Ọ̀wá Onírè àwọn ìlú tó ti tú bẹ̀ yẹn tí ẹ ṣe pé ó ti tú Òkè Ọdẹ tó yẹ pé tẹ́ ẹ bá débẹ̀ gbogbo àwọn baba láti tú ẹ fẹ́ débẹ̀ ẹ wò pé ṣé àwọn eléyìí lórí ìrùn mọ́ báyìí àfikọ́ lọ́n bá wa bomi tútù sí ṣùgbọ́n ìjọba ìpínlẹ̀ Kwara ò pariwo tó bó ṣe yẹ kán pariwo tó láti jẹ́ ká rí solution sí àwọn kinní yẹn so gbogbo àwọn tí wọ́n wá ń jáde ńlọrin pé àwọn ń promote culture and heritage Ìlọrin ọ̀nà méjì ló pín sí àwọn ẹ̀yà kan fẹ́ wọ Ìlọrin gbà kan tí wọ́n fẹ́ jọba Yorùbá ní some years ago láyé gómìnà Lawal wọ́n fẹ́ jọba Yorùbá gbà yẹn mi ò fẹ́ dárúkọ wọn so ó tún wá fún wọn impression pé àbí kinní yẹn ni olóyè Sunday Igboho fẹ́ wá implement làwọn ti Kwara yẹn fi sọ pé àwọn ò fẹ́ olóyè Sunday Igboho ṣùgbọ́n the Igbominers àwọn ọmọ ajagun ńlá nítorí Ìgbómìnà bẹ̀rẹ̀ láti Ìlá Ọ̀ràngún lọ́ṣun state Ìlá Ọ̀ràngún ọmọ Ògbóyè so àwọn Ìgbómìnà sọ pé Ìgbòho àwọn nídìí ẹ̀ lọ́dọ̀ àwọn bẹ́ẹ̀ mo ní state capital wà ó wà ń Ìlọrin so ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn so the Igbominas really in support ready to accept what we call Ìlọrin. kí wàá lè lè kí wàá ní ẹ fẹ́ káwọn ọmọ Kwara ò ṣe. ṣe rí ohun tí èmi rò pé káwọn ọmọ Kwara ṣe Ìgbómìnà kọ́ pọwọ́pọ̀ kọ́ pọgbọ́pọ̀ kọ́ pèrò pọ̀ kọ́ jẹ́ káyé ó gbóhùn wọn
wọ́n láwọn ọlọ́lá kí wọ́n sọ stand wọn kan publicize ẹ̀ sórí èmi àwọn news. Igbomina has communities. They can stand on their own what they really want. No one is ready to dictate for you. You dictate for yourselves. You are ready to fight and take back your land. It is your own town. Mi ò fẹ́ kúkọ ní joyele bàbá ẹ̀. So tí àwọn Ìlọrin ti sọ̀rọ̀ yẹn, ẹ̀yin náà lè sọ̀rọ̀ wípé ilẹ̀ wa a fẹ́ nǹkan báyìí kí wọ́n sọ fún gómìnà wípé we need the support of the Ìrẹ̀kùn and Sunday Igboho and government of the people by the people to the people. Ọwa onírè ìlú yìí ó ti di ahoro látàrí ìkọlù táwọn Fúlàní ṣe sínú ìlú yìí. Central Mosque ìlú nìyí kò sí ẹyẹ ń bẹ̀. Ìlú yìí ni mò ń láǹfààní ní àárín láti wo ohun tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ gan ní pàtó. Ọmọ Yorùbá nípínlẹ̀ Kwara Ọwá Onírè lórúkọ ìlú yìí. Wọ́n lọ́ba wọn níjòyè. Wọ́n ta gbagba yíká alé, wọ́n ta gbagba yíká oko. Àmọ́ bí ìlú yìí ṣe wà yìí, ó ti di ahoro. Kí la fẹ́ ṣe sọ̀rọ̀ ọlẹ̀ yìí tá a bá wí tán? Wọ́n ní sinimá. Ní olóyè Sunday Igboho àti àwọn ikọ̀ Ìrẹ̀kùn yà. Ìlú nìyí tí ò sẹ́ni kankan níbẹ̀. Odidi ìlú ló da ahoro, kò sẹ́ni tó lè dùn bẹ̀. Ọwá Onírè nípínlẹ̀ Kwara ni. Ẹ jọ̀ọ́, ìlú wo la wà yìí? Ọwá Onírè. Ọwá Onírè níjọba ìpínlẹ̀ wo? Ìpínlẹ̀ local government Sàárẹ̀. Sàárẹ̀ nípínlẹ̀ Kwara. Kí ló ṣẹlẹ̀ nílùú tá a wà yìí? Ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yẹn kọ́kọ́ ṣẹlẹ̀. Ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ní ọwọ́ alẹ́ bí aago 7. Àwọn bandits yìí lọ kúra wá bí ọdẹ́ẹ̀dì. 100? Bẹ́ẹ̀ni. Wọ́n sà wá sọ ìlú ìdóòrì ká bó ṣe pọ̀ tó. Wọ́n lọ dàrẹ́sì sí ilé ọba. Ibẹ̀ ni wọ́n ti ń yìnbọn ní akọlákọ lọ́jọ́ yẹn. Lákọlákọ tí wọ́n yìnbọn àwa tá a jẹ́ security lọ́jọ́ yẹn. Kódà fẹ́lẹ́sì tí mo ní kí n mú mi ò rí mu lọ́jọ́ yẹn torí ó bá mi lógìgì ní fíìmù. Mo kàn wọlé mò ń jáde. Ká tó wí ká tó fọ̀ wọ́n ti ṣiṣẹ́ wọn, wọ́n ti kóyàn 2 lọ ní ọba. Nílé ọba gangan? Bẹ́ẹ̀ni, wọ́n ti pààyàn yamayama. So wọ́n àti ẹ̀jẹ̀ ká rí anything mú, wọ́n kàn kí wa bẹ́ẹ̀ àtẹ̀yìn sáà kí wọ́n máa di ẹ́. Níjọ́ kejì báyìí báwọn ìlú ṣe ń bẹ̀rẹ̀ ń jáde nìyẹn. Èwo ni wọ́n ń pè bẹ́ẹ̀? Mo ní ọjọ́ kejì. Àwọn ìlú bá ń sá. Àwọn ìlú ń sá? Bẹ́ẹ̀ni, wọ́n ìlú sá ń sá. Èèyàn mélòó náà pàjọ́ tá à ń sọ̀rọ̀ yìí? Wọ́n àgbọn bá àwọn èèyàn tó 3, wọ́n pa ẹnìkan lọ́jọ́ yẹn. Àmọ́ àwọn tó fara gbọ́ tá sì pọ̀ lọ́jọ́ yẹn. So wọ́n kó gbogbo ẹrù ọjà lọ́jọ́ yẹn, wọ́n wù lọ́nu gbó. Àti àwọn tí wọ́n ti ń jí gbé lóko tẹ́lẹ̀ lẹ́gbẹ̀ẹ́gbẹ́ tá a tètè máa lọ́rọ̀. So àwọn tí wọ́n ti jí gbé yẹn gan sì pọ̀, wọ́n sì tó bí àwọn 8 àbáwọn 10 gan tí a ti rìlíìsì omi wà lómi ti kú síbẹ̀. Ìjọ tí wọ́n wá lu ilé alẹ́ ni wàá jẹ́ ká mọ tí a ṣe lọ́jọ́ kẹ́ tó dìbò jùmọ̀ ṣá. Ó ṣe rí nù lọ́jọ́ yẹn. Ẹ ṣe. Ọmọ Kwara lèmi o. Ṣé rí Ìgbómìnà gbogbo Kwara North, Kwara South, Ìlọrin nìkan kọ́ ló ní Kwara State. Tá a bá parapọ̀ tá a jà fún ìlú àti Ìlọrin la jà fún, àdájà fúnra wa. Gbogbo wa pátápátá nǹkan kan ni wa o. Ṣé rí wọn ò ní kí ká bára wa jà tàbí ká separate ara wa o. Tí wọ́n sọ kọ́ nìyẹn. Mo fẹ́ kí gbogbo ara mi ò ní ká jà ká separate ara. Ohun tí mo mí ni pé káwọn gómìnà kí wọ́n lọ rí gómìnà kí wọ́n submit proposal àwọn pé àwọn need the intervention olóyè Sunday Igboho àti Ìrẹ̀kùn lápapọ̀. So they will sit down and dialogue about it. So gbogbo ọmọ gómìnà pátápátá àti everywhere around Kwara State entirely ẹ dákun ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ ká sọ fún ìjọba a need olóyè Sunday Igboho àti Ìrẹ̀kùn lápapọ̀ kí wọ́n wá torí gbogbo àwọn ìlú ti ṣẹ́rí Ìlọrin táwọn sọ̀rọ̀ yìí wọn ò jíyàn gbé Ìlọrin o ṣùgbọ́n gbogbo àwọn ìlú táwọn sọ ètí tú lẹ́yọ kọ̀ọ̀kan báwo ló ṣe fẹ́ padà síbẹ̀ báwo ni omi ìfọ̀kànbalẹ̀ ṣe fẹ́ dénú ibẹ̀ yẹn padà eré ntàn sánú ẹ dákun ìjọba Kwara State ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú olóyè Sunday Igboho èmi ń bẹ̀ yín gẹ́gẹ́ bí èmi ń rọ gbogbo ọmọ Kwara State àti gọ́fìnà Kwara State àti gọ́fìmẹ̀ntì Kwara State entirely pé kájọ fọwọ́sowọ́pọ̀ ká invite olóyè Sunday Igboho kí wọ́n wá jà fún ẹ̀tọ́ kò sí nǹkan tí olóyè Sunday Igboho ní àjẹ́ndà pé wọ́n fẹ́ wá ṣe aburú kankan fáwa n tí wọ́n ṣe lọ́yọ̀ọ́ tí Ọlọ́run fi bu tútù sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ dákun ẹ yẹ kí wọ́n wá ṣe fún Kwara State kí Ọlọ́run bá bu tútù sí Kwara State náà torí Ọlọ́run ẹ dákun ẹ jájọ fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn so ṣé wọ́n á ní kán má wá sí Kwara State mọ́ ni wọ́n ní kán má dé. kì í ṣe pé wọ́n sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ táwọn àjọ kan nínú àwọn ọmọ Ìlọrin àwọn ni wọ́n sọ̀rọ̀ so tá a bá dẹ̀ wo àwọn náà
wọ́n ń pariwo gbégbé lẹ́yìn kùlẹ̀ ó yẹ ká jọ gbé ni o àtọmọ Ìlọrin àti gbogbo ìlú tó bá wà lábẹ́ ìpínlẹ̀ Kwara torí kò ń ṣe pé ọjọ́ kan ni wọ́n gba gbogbo àwọn wọ́n ń gbà díẹ̀ ni so tó bá wá fi wá di pé wọ́n lọ kó àwọn gbogbo àwọn ìlú tí wọ́n ti lé wọn tán nìsín tó bá di pé Kwara nìkan làwọn èèyàn tí èèyàn kànìkànì àwọn olóríire kù sí wọ́n wàá máa jíyàn mú bẹ́ẹ̀ wọ́n máa gbé wọn lọ síbẹ̀ o so ló fi jẹ́ pé gbogbo àwọn àjọ tó ń sọ̀rọ̀ yìí wọ́n máa rí bí pé olóyè fẹ́ wá tako àwọn ọ̀rọ̀ tán bá ní àbáwọn àṣírí tí wọ́n bá mọ̀ ó yẹ jáde báyìí kájọ fọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi mọ́ ohun tí wọ́n bá fẹ́ bẹ̀ ní bí ọ̀rọ̀ ọba ta àwòráyọ̀ ọba kò sẹ́ni tó fẹ́ wá bá wọn bọ́ ọdún kinní kan bẹ̀ kò sẹ́ni tó so security yẹn gangan we are talking about.